gbogbo àwọn tíra àdìsí àwọn tíra àdúrà bí wà wà ká sí mo gbà. So àwọn tíra àdúrà yẹn èyí tí wọ́n ń pè ní Psalm nígbà tí wọ́n tú sí English yẹn wọ́n pè ní Psalm yẹn ibẹ̀ tíra àdúrà ni ibẹ̀ lẹ ti lè rí tí wọ́n máa ṣépèlé Abubakar wọ́n máa ṣépèlé Umar àti Usman dábàá sọ àkọ́yì nǹkan tó bá jẹ́ zulmu ọ̀rọ̀ agbè tí sẹ́gbẹ̀ẹ́ kan máa máa káàdì ẹni tó hùn kó lè ṣe àbòsí gbé kalẹ̀ rárá Sayyidina Muhammad sallallahu alaihi wasallam òkú èkú tó kù yìí ó da gbogbo kálukú láàmú. n tí ojú àwọn sàábé kan nígbà tá Nábì lọ tó yẹ kójú wọn kàn bí ti rí. Allahu Akbar bó ṣe yẹ kó wọra tó. bẹ́ẹ̀ni tọ́lọ́hún sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi sallallahu alaihi wa sallam taslima. tọ́lọ́hún àtàwọn màláíkà tó ń ṣàṣàlátù sallallahu alaihi wa sallam. ó wá kú. ó yẹ kí gbogbo mùsùlùmí gbogbo sàábé tí wọ́n bá fẹ́ràn Ànábì sallallahu alaihi wa sallam kí dààmú bá wọn lóòótọ́ tí wọ́n lè rójú tó ara wọn bàbá sallallahu alaihi wa sallam. irú dààmú yẹn ló bá Ali irú dààmú yẹn àtàlì àti Fatima irú dààmú yẹn ló bá wọn ó bá Abubakar ó bá Umar àwọn méjèèjì ni wọ́n jìjọ wá rìn náà jì wá ń lọ náà lọ bá àwọn ansọ́rù ní Sẹ̀kífà àwọn èèyàn wá ń jà sí pé minna amirun wa minkum amirun lẹ́yìn méjèèjì wá débẹ̀ àwọn kọ̀ọ̀kan Sayyidina Umar sọ ó ní pé àwọn lárúbáwò ò ní yọnu sí pé ẹ̀yin ni ẹ jẹ kankan tánàbí ò wá nínú yín náà yà sọ Kùrẹ́ṣì ni olóògùn Kùrẹ́ṣì lànàbí Kùrẹ́ṣì lórí gbogbo lárúbáwá man za yunazi'una sultana Muhammadin wa imaratahu tálẹ́ tó fẹ́ máa bá wa jà sí agbára. Ànábì dẹ̀ sì wá ń lẹ̀. Ànábì sì wà nínú ilé tí wọ́n ti dààmú sí bá wọn. sallallahu alaihi wasallam. Umar wa pé ìwà Abubakar jẹ́wọ́ ẹ̀ mo ṣe bẹ́yà fún ẹ. èyí máa ń wù àwọn wo. tó sọ Abubakar. ló sọ Abubakar di khalifa àkọ́kọ́. akramakumullah. mi ò Abubakar mo gba lálífà mo gba Umaru wọn ṣe mí rárá. n pa ọmọ tó wúlẹ̀ kọ́ ni. ẹ̀kọ́ ni. ẹ rí ọ̀rọ̀ yìí tá a gbọ́ yìí tí a fà tó sọ yìí nọ́mbà wá ọ̀rọ̀ burúkú ní ọ̀rọ̀ ọ̀láyọ̀rọ̀ yìí ni nọ́mbà wán. nọ́mbà tù ọ̀rọ̀ yìí ẹnìkan ò ní sọ àyàfi tó bá jẹ́ rafidiyyun khabithun rafadahumullah ẹnu rú àwọn tá a ti máa gbọ́ ìwọ ọ̀rọ̀ báyìí yẹn. mùsùlùmí tí ẹ sọ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó bá yé dáadáa mùsùlùmí tó ní bẹ̀rù ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala dáadáa kò ní máa fi wo ojú burúkú báyìí kó máa fi wọ àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin náà sì ló ń wọ̀ pọ̀lì àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam káwọn lódìdí ànábì kú àwọn sábẹ́ sì mọ́ lára lódìdí ànábì kú ọ̀rọ̀ bí wọ́n sì ti khalifa ní bá káàkiri ni màá sọ ká kọ́ níbi kan náà. nígbà wọn sábẹ́ bá gbé gbá yẹn sọ fún wa ẹ̀yin náà ẹ̀yà àfa kan tí sọ̀rọ̀ àfa kan ẹ̀yin náà ọlọ́nu ẹ̀yin náà ọlọ́nu ẹ̀yin náà ọlọ́nu ẹ̀rọ ń píntì àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ń píntì wọn lórí ìbàjẹ́ ẹ̀rọ àwọn tẹ̀ sọ́dọ̀ ọjà ànábì kú ọjà bí àwọn ìmí díẹ̀ tì í àwọn tó súnmọ́ lọ́dọ̀ tí àwọn ẹ̀rọ ní ẹ̀rísí kẹ̀kẹ́ ọjà àlí àti fábímọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọ́n inna lillahi wa inna ilayhi raji'un. ṣé wàá níbi tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ náà gbẹ̀ náà ló dáná yìí kò dàrú ìjẹ́ gbọ́n fẹ́ gbé lọ. ẹgbẹ́ gbọ́ ọ̀rọ̀ náà pé àwọn akóhùn wọn lọ sí Saqifatu Bani Sa'ida ike Saqifa náà lọ ẹ̀ńgbẹ̀ náà wà lọ rí dúró sí ẹ̀ńgbẹ̀ wà lọ Saqifa nǹkan kí ló wá ṣẹlẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ bí wọ́n ṣe jẹ́ lórí ni wọ́n bá lọ ní tí wọ́n fẹ́ mú jáde nìyẹn o tó fẹ́ kí ló ṣẹlẹ̀ nígbà táwọn náà bí dàbí láyé tán gbogbo àwọn sàbẹ̀ kọ́ ni wọ́n pariwo ọ̀rọ̀ olórí kọ́ ló kọ́kọ́ kàn wọ́n ìbànújẹ́ ló bá wọn irọ́ tó wọ́n pa pé Umaru àti Abubakar àwọn wa lọ sí Saqifatu Bani Sa'ida bẹ́ẹ̀ kọ́ Al-Hafidh ibn Hajar al-Asqalani alayhi rahmatullah inú Fathul Bari wọn yẹn gbọ́rọ̀ ǹjẹ́ àwọn tó ṣẹlẹ̀ Abubakar àti Umaru ilé ànábì làwọn wà tí wọ́n ń dárò tí wọ́n ń banújẹ́ òkú làwọn ti ṣètò kú inú ilé náà wà ẹnìkan ló wá dé ló bá kalẹ̀ kó ní wọn parí láti ẹ̀yìn bí ibà ń pẹ́ Umaru ni àwọn pẹ̀lú màsìkò yìí kò sáyé bíi báyìí kò sáyé àwọn ní ọ̀rọ̀ tí mo pè é sí wáyé pátá ti jáde sí mi o ó ń torí pé àwọn ẹ̀kan wà àwọn ànsọ́ wọ́n ti lọ rí kójọ sí Saqifatu Bani Sa'ida wọ́n sì ń discourse àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sì ń discourse yìí ó lè padà di ogún o kó máa dogun lọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá kan òkú ànábì ń bẹ́lẹ̀ nígbà tí a bá ní sí nǹkan rẹ nínú tó ṣẹlẹ̀ sí nǹkan rẹ náà nípa ànábì tó kú tó ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ nípa ànábì tó fi rà sí àwọn nígbà ọlọ́gbọ́n yìí ogún bo ọkọ̀ àgbàkari ẹ̀yà ìmọ̀lẹ́ lọ́wọ́ àwọn ní Saqifatu Bani Sa'ida kí ló ní ṣẹlẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí pé àwọn èèyàn ti kójọ pẹ̀lú Sa'd ibn Ubadah tó ti ní í ṣe pẹ̀lú àwọn ìkùnsínú kan tí ń bẹ́lẹ̀ láàrin àwọn Banu Aws àti Banu Khazraj àwọn Khazraj ti kóra wọn jọ ní kókótó àwọn aláàjò ilé ìwà nàbì àwọn bàbá àtúmọ̀ wà wá bá wọn bẹ̀rẹ̀ wá di pé kí ló ṣẹlẹ̀
ọba di àìtá sọ̀rọ̀ èyí ó dá àwa tí ó jẹ́ àjẹjẹ nígbà àwa ló lámì nǹkan inú lámì nǹkan wọ́n ti gbọ́ ọ̀rọ̀ tó lè kẹ́ẹ̀dógún. káwọn ẹni ẹja fọlọ ilẹ̀ mẹ́ta gbọ́dọ̀ ẹjọ́ pa àmì lẹ́yìn tí ń rọ wà ní láta ìgbónú ọ̀rọ̀ dàrú àṣẹlẹ̀ ìjọba ẹ̀dá àríwá ẹja yẹn tó lé kólẹ̀ apàdàmọ̀ yẹn dùn kan nítorí pé mẹ́fúsádà ló fẹ́ jáwáyé. báwo láti wọ́n yẹjú ẹ̀ nínú àmì wọ́n ní kó àmì ìlú wẹ̀ wọ́n púpọ̀ nítorí pé àní tí ìyẹjú àwọn nǹkan bẹ̀ ẹ bá yára dáadáa pàyẹ̀wò ọdún bẹ̀rẹ̀ ní ìṣàlọ́ àmàkẹ́rì fáyẹ̀ jẹ́wọ́n àyíkó ṣẹlẹ̀ rí. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ kì í ṣe èyí tí ń ṣẹlẹ̀ níbi ìṣàkíyèsí kàn wọ́n àwọn yẹjú ọ̀rọ̀ nù ní wọ́n wá pè wọ́n ni wọ́n pè wọ́n lọ́nà bá pé ten discourse àṣẹlẹ̀ yìí ẹja yẹjú ẹ̀ náà yẹjú ẹ̀ sí wọn padà wá ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ bákìn kì í ṣe ọ̀rọ̀ abẹ́ ìdóyún kan bákàrí ó kọ́ kọ́ ibi náà kọ́tọ́ lẹ́nu àwọn àníṣàbàtà gbà yìí ẹ má pé ìtàwọn sábẹ́ lọ́dà tí ó dáa ẹ bá kọ́ tí ó tẹ́lẹ̀ mọ́ sí náà nù wàláhì àwọn àmì kọ̀ tí wọ́n ti mọ̀ fẹ́ ilé sí tó wà láàrin ọkọ̀ fọ̀rọ̀kọ̀ bá. báwo ni ẹ̀ka súnmọ́ ni sọ fún wa báwo sábẹ́ àdéhùn Muhammad sallallahu alaihi wasallam inú bàjẹ́ bó ti yẹ kó bàjẹ́ níjọ́ta àdéhùn tàbí láyé bí àfi àlẹ́ àfi Fátímà nìkan ló fi ìbànújẹ́ yẹn ìyẹn àbá kan máa sọ yẹn ẹ wá ní àwọn táwọn náà mọ ìtàn aláya mọ ìtàn yẹn pé àwọn sábẹ́ ba inú jẹ́ níjọ́ náà inú àwọn sábẹ́ ò dùn ìbá ìbànújẹ́ tó bá wọn ilé ò bá wọn ilé ò tó bá wọn mọ́ lẹ́yìn ìgbà náà àwa wá mọ́rù yẹn ẹ wá ní káwọn ó dákẹ́ kẹ́ni tó parọ́ nìkan sì máa pariwo kì í ṣe ní ilẹ̀ ìbáyìí. ẹ̀yọ́ máa yá wa nínú Islam a ń fi àṣọ ike ẹnìkọ̀ọ̀kan wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ìkẹ́ ọlọ́run àti àláfíà rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé láì ní gba àsìkò ara wa gbogbo alágbọ́n tí bàbá wa àfáà wa bàbá àlùbáríkà bàbá wa mudirul markaz kí ọlọ́ba kó bá wa sàlékún àláfíà fún wọn àlékún ẹ̀mí gígùn kí ọlọ́ba kó bá wa sí fún wọn àlékún okun ara àrísìkí àlékún ìpayọ ọlọ́run àlékún ìmọ̀ àlékún àgbọ́yé àlékún ìṣẹ́gun lórí àwọn ọ̀tá inú ilé ọ̀tá ìta kí ọlọ́ba kó bá wa sàlékún rẹ̀ fún bàbá àlùbáríkà bàbá wa mudirul markaz àlùbáríkà àlejò Muhammad àti àwọn ará ilé rẹ̀ bá a ṣe wá tọrọ fún wọn yìí gbogbo àwọn afáwà yòókù náà pátá kí ọlọ́ba kó bá wa sílẹ̀ fún wọn àlùbáríkà àlejò Muhammad àti àwọn ará ilé rẹ̀ gbogbo alágbọ́n tí bàbá àlùbáríkà sọ nípa kí ló fà tí àwọn apá kan náà àwọn ṣíà tí wọ́n máa ń ṣépè fún Abubakar Umar Usman àtàwọn tí wọ́n jọ wọ́n nínú àwọn sàábé bóyá ní kọ̀rọ̀ ni àbí ní gbangba ni bàbá wa ní lára ẹ̀rí táwọn ṣíà yìí gbára lé òun náà ni nípa àbòsí tí àwọn apá kan náà àwọn sàábé tí wọ́n ṣe fún ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti tí wọ́n ṣe fún àwọn aráàlú ànábì lágbàdo gbọ́dọ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ àwọn ó sì tafsiri rẹ̀ dáadáa fáwọn ọmọ ìyá wa kán bá ní gbọ́ bàbá wa bá. bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ àtẹ̀yìn àtòhun àtàwa a ó padà láàbọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ àtẹ̀yìn àtàwa àtòhun a ó padà jábọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حتى يبلغ الحمد منتهى والصلاة والسلام الأتمان الأكملان على أتم المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وعلى آله الأخيار وأصحابه الأتقياء الأصفياء الأنكياء وكل من سار على دربهم واتبع محجتهم البيضاء إلى يوم الدين ثم أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. لا تخفى لذي العينين قضية الساعة التي تدور روح كنفيها بين وجود كونه رضي الله تعالى عنه في الغار وبين ما حدث في وفاته صلى الله تعالى وسلم عليه وما جرى بين أصحابه بعده. lẹ́yìn títí àwọn ọpẹ́ síwájú àti ìtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti tọrọ àánú Ọlọ́run fún gbogbo àwọn sàhábà láì yọ ẹni kankan wọn lẹ̀ bima fihim sayyiduna Aliyyin karramallahu wajhahu. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ náà bẹ́ẹ̀ fáwọn bàbá wa ní ilé tí wọ́n jẹ́ masdaru hadhihi al-ulum títí àti tèmi náà gbogbo wọn láì yọ ẹni kankan wọn lẹ̀ Ọlọ́run bá wa kẹ́ pápá jùlọ àfáà wa bàbá wa Tajul Adabi bàbá wa Alhaji Àgbà àtàwọn tán ṣáájú wọn àtàwọn tí wọ́n wá lẹ́yìn wọn látọrọ àdúrà fún bẹ́ẹ̀ ilé wọn mọ́jọ dàrú kọjọ́ mọ́ lọ púpọ̀ mo ti lo almost 10 minutes lórí píplé àwọn fídíò tí mo ti síwájú ni so mo sì ṣe bẹ́ẹ̀ mo ta amẹ́dàn mo mọ̀ play rẹ̀ síwájú díẹ̀ lé ní kólégùn ni 30 minutes ní 1 hour ni mo plan pé mo fẹ́ lò pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run àbọ̀wá pọ̀ jù bóyá 1 hour 5-10 minutes gbogbo jù bẹ́ẹ̀ lọ even in light ala àwọn olólùfẹ́ kan tán ni àwọn fẹ́ máa ń wo kíní but gúngun kíní àwọn eré wò tán gbà mí máa ń láwọn lóògùn bíjọ́ márùn-ún so káwọn tó rí wò tán so ọmọ ìjọ márùn-ún so pé kí n dákun tí bá lè máa
lórí àwọn káwọn létí àwọn ìmọ̀ òwútan lẹ́ẹ̀kan náà tí mo tún àwọn brọ́dà mi kan lé ní engineer doctor àwọn méjèèjì wọ́n jọ kù ní papọ̀ so pé àwọn náà tó fún mi ní ìmọ̀ràn bẹ́ẹ̀ pé kí n dákun mọ́jú wọn bẹ́ẹ̀ sì ni mi kì í fẹ́ jẹ́ kí program yẹn ó pín kó split lọ́tọ̀ọ̀tọ̀ so that àwọn ilé ìwúlẹ̀ kan náà náà gan wọlé salamu alaikum. wọ́n lọ́tọ̀ làwọn kan tó ẹ pé kí n pass. gbogbo ojú yín wà. ẹ wo ẹbí tí mo wà nílé mo wà òjò rẹ̀ lọ́wọ́ ni. ok no problem ẹ fẹ́ dúró lórí ètò báyìí pẹ̀lú bàbá. pẹ̀lú ògbọ́ lọ́hùn. ọ̀dà ọlọ́run wà pẹ̀lú yín. ọlá àkúnyẹ ọ̀sà. ẹni láwọn béèrè náà tá a bá ń sọ̀rọ̀ yín náà ẹ lè máa béèrè. Insha Allah ta'ala. Now ọ̀rọ̀ yìí ti ń lọ ti ń bọ̀ kó tó di pé ọmọ ṣíà yẹn Tọ́lá so mo ní mo mọ̀mọ́ pílé àwọn fídíò yẹn síwájú torí àwọn tí wọ́n tún gbé pé ń tako mọ́mọ́ tako bàbá wa ní mọ́mọ́ tako àfáà wa ní pé ibi tọ́rọ̀ ti ń bọ̀ ni o in fact orí péjì Tọ́lá òun ni mo wọ̀ lọ láti lọ play ọ̀rọ̀ tí ó sọ yẹn so tí ó dàbí pé ń fi ń gbé wọn ní ẹ̀yìn pé lóòótọ́ náà àfáà Al-Kutubi wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí ẹ̀ kò ní jẹ́ kí n sọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ bí tí àfáà ti sọ̀rọ̀ lọ lẹ́nu wọn bá èyí tí Ọlọ́run ni mo wù bẹ́ẹ̀ so àtàwọn tí wọ́n ń play rẹ̀ lọ́dọ̀ níjọ́ tí àfáà ń ṣe program bóyá náà àdìjẹta ló ti ń pa mistake so kò ní jẹ́ kí n ṣe wàhálà ikú tó kan náà ni à ń pa ilẹ̀ sí wọ́n sì ní kọkùnrin ó lọ́sọmọ́dì kóbìnrin ọlọ́sọmọ́dì fídíò sáà ti máa gbé ya òfò Ọlọ́run kọ́ bá san àfáà Al-Kutubi ní ẹ̀san olóore so alájọ hati yìí wàhálà nihadihi wa iqamatihi wa difa'ihi an hadha ad-din al-hanif wa anna muhjata ashabi rasuli sallallahu alaihi wasallam so àtàwọn míì náà ní àwọn afáwà tí wọ́n jẹ́ sawa'un min ahli sunnati wal jama'a aw min ikhwanina as-sufiyyin so alladhina qamu kama umiru aw tuliba minhum an yuqimu so gbogbo ni àtọ̀rọ̀ dáadáa kọ́lọ́n sàlékún dáadáa náà kọjọ́ ọmọ lọ púpọ̀ so ikú ànábì mo kàn fẹ́ summarize fún yín ni pẹ̀lú míì tó bá tún wá wí nǹkan mi lẹ́yìn eléyìí so in huwa illa muftaru ní kí náà ń pè ní muftar ẹni tó jẹ́ pé ń dá àdáparọ́ tó sì ní nǹkan kan tó fẹ́ gbà nínú sùlámù yìí tayọ pé ó fẹ́ mọ dàwà láàmú sọ Ọlọ́run sì ní dá sùlámù ní àbúgbò ẹni tí ẹ ti wọlé ni mo tọrọ àdúrà fẹ́yìn náà wà pẹ̀lú yín tí ẹ ń kọ́mẹ́ntì náà tẹ̀kan mi lè máa ráyè dàpọ̀ yín ní ẹ̀yọ̀ kan Ọlọ́run bá sàn lẹ́sùn kọjọ́ wọn lọ púpọ̀ náà ó yẹ kí bí ọmọ igi wa máa kàmọ́ sí ni ṣùgbọ́n yóò gbà tó púpọ̀ so ṣùgbọ́n ìbò yín náà lẹ ti wò ó oní tí ó kàn máa jẹ́ ìjojú fún yẹn ó ní kí àwọn tá a pèrè wa ní mùsùlùmí máa ń wí dáadáa tá a bá ń jàjà ìjà ilé kéwú sí ilé kéwú tá a bá ń jàjà ẹgbẹ́sẹ́gbẹ́ tá a bá ń jàjà Yorùbá sí Yorùbá ẹ jàjà kó parí ṣùgbọ́n ẹjẹ́ máa jọ kọlẹ̀ sí Ọlọ́run ẹjẹ́ máa jọ kọlẹ̀ sí Ọlọ́run bó ṣe wọlé ma kí la gbé kí la jù gbàgbé kí la jù gbẹgbẹ ẹlòmíì àwọn tàdídà tàwífà oríṣiríṣi táwọn yẹn ń ṣe so ọba àlekí ọlá tó gbà náà bí wọlé àtàwọn sọ̀rọ̀ ìwé wa náà borí insha Allah ta'ala náà níjọ́ ìlànà ìbí kú ó yẹ kí n gbé láti bí ijọ́ mẹ́ta mẹ́rin síwájú ká náà bí ó tó kú ni àmẹ́já gbé láti bí tí ọjọ́ tà náà bí kú gẹ́gẹ́ ọjọ́ tà náà bí kú kí ló ṣẹlẹ̀ ara àwọn oríṣiríṣi làbárí tó dé wá bá látọ̀dọ̀ ń ṣe Ọlọ́run sallallahu ta'ala wa sallam alayhi táwọn sàhábà gbà wá àwọn ẹni rí àdìsí náà ó wà kọ́fẹsẹ̀ rìnlẹ̀ púpọ̀ nbẹ́nu sọ yóò tẹ̀lé mísì nbẹ́nu àwọn kútùbù sèháì mí náà Anas ibn Malik òun ló gba àdìsí wa ẹ̀sìn máa man Anasu kana khadiman min khuddami rasuli sallallahu alayhi wa sallam alladhina afnaw hayatahum kullaha fi sabili khidmatihi sallallahu ta'ala wa sallam alayhi hatta balaga al-amru bihim kọjọ́ wọn pọ̀ fẹ́ rújọ́ lé ní so wọ́n sẹ́sẹ̀ ànábì lè pé tá ànábì bá fẹ́ sálọ̀ àlá wọn máa bomi tá ànábì lọ ti fi sálọ̀ àlá lọ́pọ̀lọpọ̀ gbà ànábì fún wọn kọ́ wọn láwọn ẹ̀kọ́ ń bomi ń bẹ̀ Anasi ni ó lóun gbé 10 good years ló ń gbé pẹ̀lú ànábì wọn wá fún wọn lábàárì so làbárì kan ní tó jẹ́ pé hatta ṣe èyí wọn àti nǹkan àdìsí kí ládìsí náà Anasu ni baynama nahnu fi salati al-fajr min yawm al-ithnayn láàrin pé a wà ní mọ́sálásí lásùbà tá à ń kírun alfajari ìwọ̀n àsùbà jọ́ta ànábì kú jọ́ tó kú nǹkan tó kú an hour or 2 hours or 3 hours sígbà tá ànábì kú ńlá fẹ́sàlà ìwọ̀n yìí hatta ta'rifu man al-kadhib wa man as-sadiq agbúrò sàlàyé fún yín agbúrò sàlàyé fún yín àlùmọ̀ kẹ́ ẹ lè fi mọ aburú àwọn ṣíà yìí àtàwọn gbífọ́ wọn àwọn agbẹnusọ wọn so Anas ibn Malik yukhbiruna أن هذا الحدث الجلل الحادثة التي توفي فيها رسول صلى الله عليه وسلم أو أبرئ لا تبرئ أني أنس بن مالك أني لو جوكن لو جوك من ده تنبي كلا يوم تقول يوم نحن في صلاة الفجر أو نبي نواس صباح يوم عرب تاما كيم أما أبو وأبو بكر رضي الله تعالى عنه يقول لهم كيم أسبوع لو جو من ده تنبي جاري لاي أسبوع النبي جاري لاي سلام يا مجمعني لا أبي مجمع بيا أبو مجد لا
bí aago méje là bí aago mẹ́fà là ittafaqatil akhbar wajtama'at as-suhuf anna waqta intiqalihi sallallahu alayhi wa sallam ila rafiqil a'la fi duha yawm al-ithnain àsìkò yálẹ̀ta ní around 10 Ànábì kú láyé bàdá ti fa ishams òun ti kọ́kọ́ máa yọ ní tí ó yọ hàn òun ti wá gbéra lẹ̀ ara òun ti balẹ̀ kò mú yeyeye mọ́ láàárọ̀ tó bá ti gbéra tán yẹn ilẹ̀ yẹn ó ti gbéra tó síjú àì tó bá ti wá kára kúrò lẹ̀ tára rẹ̀ wá balẹ̀ díẹ̀ àsìkò ní duha àsìkò Ànábì jáde láyé yawm al-ithnain Ànábì wá fẹ́ fún wa láàbárì bó ló ti rí Ànábì wá ní gbogbo wa wà ní ẹ̀kọ́ ti rà Ànábì láti bí 7 days ago ẹlòmí lójú bẹ́ẹ̀ lọ ẹlòmí ní 5 days ni aláàyà ti ha èyí tí ọba wọlé jẹ́ mbẹ́ nítorí ẹni jẹ́ ń gbé láti bẹ̀ pé jọ́wọ́ láti fẹ́ gbé níjọ́ tó kú gẹ́gẹ́ wọ́n wà ní ìrun àṣùbà àtàǹkì wọ́n Abubakar Sayyiduna Abubakar radiyallahu anhu ọlọ́nkọ yọnu sí yusalli bihim níbi ìrìwáyà mi yusalli bina òun ní kírun fún wa àṣùbà ọjọ́ tà Ànábì jáde láyé tí gbogbo wọn ti tò ìdí kírun ń bọ̀ àṣùbà ọjọ́ náà lọ wa lámù yafuja'ahum gbogbo wọn ti tò kí wọ́n máa kírun lọ báyìí lámù yafuja'ahum illa rasulullah sallallahu alayhi wa sallam Ànábì bá ọmọ sí lójújọ́ náà Ànábì ó sì kẹ̀kà tó jálù wọn ló kọ́ bá wọn lójijì kí ni tí Ànábì ṣe Ànábì wà ilé Ànábì ilé Aisha Ànábì gbá yọ̀ǹda gbogbo àwọn afánà fanukọ̀ pé gbàtọ́rẹ̀ Ànábì gbogbo àwọn ìyàwó rẹ̀ jọ Ànábì sta'adhanahun ó wá gbá yọ̀ǹda lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọkùnrin tí ó ṣe dédé à ń yà mọ̀ lọ́bọ̀ kó wọn sàárẹ̀ kán gbà wọn láyè kó wọn sàárẹ̀ kọ́ ẹ pé ibi tóun ti mọ̀ sàárẹ̀ táwọn yóò ti máa kí òun tóun ti mọ̀ tọ́jú ààrẹ fi gurfatiha radiyallahu ta'ala anha yàrá Aisha ni gbogbo wọn sì fọwọ́ sí Ànábì wọn yàrá Aisha ni wọ́n sì Ànábì ó síjú lẹ̀ báyìí aláṣọ wọn fún aláàbárì Ànábì wa ó jáde wà lójijì kí Ànábì ṣe Ànábì tó ti rẹ̀ láti yọ yìí kashafa hujrata Aisha yàní sátira àwì sátira àwì sítira ìtọ́ bá wọn gbogbo ẹ lọ́lọ́ níta Ànábì fi kọ́tìnì tó dí gàgà ní Ànábì sí mọ́sálásí Ànábì wa ká gbogbo àwọn sàhábà gbogbo yìí báyìí ó ń ṣe ọlọ́ni gbogbo àwọn sàhábà àwọn wẹ̀yìn inú wọn dùn Abubakar ó sì tún wájú tẹ̀tẹ̀ wà bọ́ sẹ́yìn fanadara ilayhim Ànábì wa wù wọn báyìí wa hum sufufun fi salat tí gbogbo wọn tó Anas ní fatabassama Rasulullah ó ti ọlọ́run wa rẹ̀ ní músẹ́ Abubakar wa súnmẹ́yìn fa ashara ilayhi an yataqaddam Ànábì wa tọ́ka sí lead man leading so lead wọn Ànábì òdìdẹ́ o Ànábì tọ́ka sí fẹ́jú sí ashara ilayhi ó fún ọwọ́ sí báyìí lead wọn lọ ìrún tá Ànábì kú láyé tí mi ò bá Ànábì láyé mọ́ Abubakar ló lead rẹ̀ ètò tẹ̀ ń purọ́ mọ́ Sayyiduna Abubakar tí ẹ bá wá sí Abubakar ló lead ní ìjọ jẹ́ gbádùn àwọn ọ̀pọ̀ àwọn olùbí tàlájà wọn àtàbàdàgbà àbáwọn afáwà yára dámọ̀ láwọ̀ hayatan ó wá Abubakar wá lead ìrún ó kíun binas ó wá kíun tán ẹ bá ń bí àwọn ṣíyà lérè mọ́sílẹ̀ tọ́lá ìrún alfájà rí òun ni àṣùgbà kan tán Ànábì òkí mi mọ́ sẹ́yìn náà lè kí àbí òkí sẹ́yìn náà lè bẹ́lẹ̀ àbí ọ̀bẹ́lẹ̀ àti gbogbo àti ọmọ ẹ̀dá kan ni wọ́n wà ń lu àti mọ̀sílù tánàbí fi ní kí Abubakar lídìí wọn ẹ̀yọ̀ kan tó mọ̀ pẹ̀lú oníbàwọn láyé mọ́ ọwá lídìí wọn ó kírun pẹ̀lú wọn inú gbọ́n sọ̀hábà dùn Ànábì wa Abubakar wà wọ́dà Ànábì gbọ́n sọ̀hábà náà kírun sí Ọlọ́run fasta'dhanahu radiyallahu ta'ala anhu Abubakar wà gbà yọ̀ǹda pé òun lọ́dọ̀ ìyàwó gbàtàrà Ànábì ti yá Habiba tó wà ní Sunnah ibìkan nínú Madina ibẹ̀ ni ìyàwó rẹ̀ káwà ọlọ́ọ̀bá mẹ́ nígbà tí ó ṣe òpẹ́ púpọ̀ ààrẹ ìpọ̀ ààrẹ ìwọ̀n bá padà dé Aisha fún wa láàbárí nínú sọ̀rọ̀ Bukhari hadith 1389 nínú sọ̀rọ̀ Muslim hadith 2443 Aisha ní falamma kana yawma qabadahu Allah ndọ́tọ́lọ́ ń gbẹ̀rẹ̀ Ànábì gẹ́gẹ́ lọ́jọ́ gẹ́gẹ́ ọjọ́ Monday òní bayna sahari wa nahari wa dufina fi bayti aw fi ghurfati Ànábì nígbà tí ó dákẹ́ ọlọ́dákẹ́ bayna saharu òun ní sọ́dún ìgbà àyà mi ó gbórí nígbà àyà mi báyìí Allahu akbar ayyu sharafin hada ìwọ ní ìtò tó eléyìí wa nahari àti láàrin ọrùn mi ẹnu bí síbí báyìí ìtumọ̀ rẹ̀ pé àyà mi Ànábì sún ní láyà ló ń sọ Ọlọ́run fi lọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn gbà dátà Ànábì kú tán níbo la Abubakar wà níbo ni Umar wà Ànábì tí wọ́n rí sínú wọn dùn nígbà kú sì ti kí tán kí ni wọ́n ṣe kó wọ́n tún kánà ni nínú yàrá ìyàwó rẹ̀ lọ́wà
àbáwọn àfáà tí inú yàrá wọn wà nù yàrá ìyàwó wọn ẹ máa wá pẹ̀lú wọn bẹ̀ àwọn ọ̀gá yín wà nù yàrá ìyàwó wọn èyí máa wá pẹ̀lú wọn bẹ̀ wọn kì í tán kó wá sí tuka kò sí àlí pẹ̀lú ẹ̀ kò sí àlí kò sí pẹ̀lú ẹ̀ kò sí Fátímà ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́nu máa habibatihi sayyidatina Aisha radiyallahu ta'ala anha yàlla wáyé àmì ìjọba wà nulẹ̀ kó wá sí tuka Abubakar náà gbà yọ̀ǹda nígbà tó ṣe ní wọ́n sọ ọlọ́run bá dákẹ́ yàlùkú wọn pariwo ó kú kò kú ó kú kò kú ó kú kò kú Al-Qasimi al-Adabi barakallahu fiki marhaban ó kú kò kú nínú mọ́rùn náà bá gbọ́ mọ́rùn ẹnikẹ́ni man qala anna Muhammadan qad mat ẹni tó bá ń sọ ọlọ́run kú tó bá là nàbì qataltu nípa bal rufi'a ilayhi nàbì ọjọ́ kú wọ́n gbà nàbì lọ ní kama rufi'a Musa ní ó ti gbé Musa ń padà bọ̀ ìdààmú bá wọn ọmọ tí wọ́n wúlọ́ ẹnìkan ní mọ́rùn ìdààmú ọba la ilaha illallah taqullaha taqu yawman turja'una fihi ila Allah ya bẹ́ẹ̀ dọ́tí ó kàwà àtọ́lọ́ ní sọmọ tí ó ń bẹ̀ máa ń so kò ní sí mbẹ̀ àwà lẹ́yìn rẹ̀ kò ní sí mbẹ̀ kó wọ́n pàdé ọlọ́run bọ́ pẹ́ ni bọ́ yá ni àpàdé gbogbo wa náà láti ká ìmọ̀ ní ẹnikẹ́ni náà wà tó bá fẹ́nu rẹ̀ sọ sókè báyìí anna Muhammadan qad mat ká nàbí kú qataltu nípa kálukú ṣe sim wọn ránṣẹ́ sí Abubakar anábì ti kú o àwọn kan tó kú mọ́bìnrin kan wọ́n sọ̀rọ̀ mọ́ Abubakar wá dé pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ó sọ kalẹ̀ ọwọ́ nù yàrá oṣù ọlọ́mọ wọ́n wà musajja wọ́n ti daṣọ bá anábì máa ń kọ́ fún òkú lórí bẹ́ẹ̀dì ni musajja ti daṣọ bó mọ́lẹ̀ fakashafa an wajhihi sharif wọ́n kásọ kó lórí báyìí orí kún sọ ọlọ́run ti lọ fakọ̀bílà wọ́n kí sórí anábì wọ́n ni tibta hayyan wa tibta mayyitan ya Rasulallah oorun rẹ̀ tí wọ́n látara rẹ̀ nígbà tó wà láyé tá a máa gbóòrùn tá a fẹ́ jòkó bó tí òun láyé náà ló tún gbà tó tún kú yìí wà in dáìzìn kharaj ọwá jáde ọdọ̀ dasọ fún sí ọlọ́run padà fa aqbala ila an-nas wà dojúkọ àwọn èèyàn faqala wọ́n nígbà tó dojúkọ àwọn èèyàn tán wọ́n lọ bá Umar fáwọn èèyàn lẹ̀ Umar rọ̀gbọ́ ọba Umar bá Abubakar bá kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fasọ́ ìdàlẹ̀ mímbàrà wọ́n lọ orí mímbàrà ànábì ó sì gúnni mímbàrí fahamidallah ó dúpẹ́ fọ́lọ́run fa'athna alayhi bima huwa ahlu gbogbo tọ́tọ́ fọ́lọ́run lẹ́yìn ló fún wa salla ala habibina wa habibikum rasulillah ọ̀tọ̀ tàlátù fún sí ọlọ́run kọ́kọ́ lẹ́yìn wá ní bismillahir rahmanir rahim ní tí Abubakar bí ní o innaka mayyitun wa innahum mayyitun ayàtọ̀ kọ́kọ́ rẹ̀ ànábì ó kú ọlọ́run ní ìdí ànábì ó kú tí wá kú báyìí wa innahum mayyitun kó wáyé náà ni ó kú ثم تلا بعد هذه الآية قوله سبحانه وطبق آية الله وما محمد إلا رسول قد خلت من قبله الرسل محمد وجان كان نبي تقول وجان كان كيكون يوسن كان بمن تقول القرآن بعد نبي تجاني برسول وجسني قد خلت من قبله الرسل أما كانت تجي بيتي تما ناس تقول بيتي أفا إن مات أو قتل انقلبتم على أعقابكم الله ما زبط تتوبات وقتا أنا من الوجيز آية يو تتوبات وقتا انقلبتم على أعقابكم أي بدل الإسلام قلوا أنت بأي بدل فلن يضر الله شيئا فسيجزي الله الشاكرين أنا بأي بدل لن يضر الله شيئا كن يكون قنارة إن ركب باولو وسيجزي الله الشاكرين أنا بقول بفهم تمام وصل لسه ده الشاكرين أنت ما نقول Umaru ni nga tó ń buaya tó fi Umaru lára balẹ̀ mu pé bákan á ní lam asma qatun hadi al-aya bí gbà tí n kò rí ni gbogbo àwọn sọ́ọ́bà ni wọ́n ń bẹ́ ìmánu sadiq ló fi wá nu akhbar bí annahu law wuzina ìmánu Abi Bakr tó wá gbé kílò lẹ̀ tó wá wọn nígbàgbọ́ Abubakar ìmánu rẹ̀ bó ṣe tó wọ ìmánu jami'il makhluqat ìmánu gbogbo tọ́lọ̀ dálé èèyàn nínú mi tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ tàbí la rajaha ala imanihim ìmánu Abi Bakr ìmánu Abubakar ló lékè gbogbo ẹ̀ lọ ìbẹ̀nu tíra wa ìbẹ̀nu tíra àwọn ṣíyà tánàbí wà lórí òkè kú òkè wá ń gbọ́n anábì ní ilé òkè farabalẹ̀ fa inna alayka rasulullah ó ń ṣe ọlọ́run lọ́wà lórí rẹ̀ wọ́n sì dé àti sì díkù hazi al-umma ẹni tó lódodo jù ní gbogbo àdúmọ̀ yìí tẹ́ẹ̀ bá ń ṣe tìhámù Abubakar tẹ́ ń tàhámà rẹ̀ bí a sì yí al-ittihamati
pẹ̀lú àwọn nǹkan kí nǹkan yìí ẹ̀ ń sọ fọ́pá ànábì òrìṣẹ́jẹ́ nù ẹ̀ ń sọ pé ká má gbàlù Kùránì gbọ́mọ́ nù tẹ́lú kí ẹ sọ Abubakar ilẹ̀ ń parọ́ mọ́mọ́ ó ti tó ń sí ọlọ́run báwọn ẹ sọ bìkan láyé tá ànábì ti ábà Abubakar tó ti fi láì fi rẹ̀ tó ti pè lókùrọ̀ Abubakar ayé àwa lo gbogbo ayé yìí pẹ̀lú sí ọlọ́run wọ́n jọ bẹ̀rẹ̀ kékeré ni ọdún kẹpẹrẹ ọdún méjì ọdún kẹpẹrẹ òun Abubakar gbà lànàbì gbà lówó sí ọlọ́run. náà ẹ má bínú kọlù kan ló wọlé yẹrẹ wọn wá lo gbogbo sí ayé ìgbà jíjẹ ìgbà mímu ìgbà ìríjẹ ìgbà ìrímu ìgbà ogun ìgbà rọrùn ẹjọ ló pẹ̀lú ń sí ọlọ́run ó fún lọ́mọ rẹ̀ fẹ́ anábì yóò ń bó rẹ̀ anábì ní kò sí dúkìá ẹnìkan tó wúlò fún mi láyé bí dúkìá Abubakar ṣe wúlò fún Abubakar yóò náà wá ní ẹ kú omi kòtò ẹ tún bọ́ síbi pé ọ dẹ̀yìn anábì rú tá anábì ọba máa pa Abubakar yìí bó ṣe wà yìí yọ dẹ̀yìn òun rú ni ká anábì ọba sọ kalẹ̀ fún wa tẹ́ ẹ̀ wá rí ibi kẹ́kẹ́ pa anabi wíwá yẹn pa Abubakar ẹ pa anabi ló kù lọ́nu ẹ̀ ń jẹ́ àmọ́ pa anabi kì í sójú sí ọlọ́run ìtẹ́ sọ fún wa nù torí tí anabi bá lè máa sọ àwọn nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ lásìkò rẹ̀ 1000 years more than that lẹ́yìn ìgbà tí ọ̀sán anabi náà tí gbogbo ẹ̀sìn ṣẹlẹ̀ nísìn kọ̀wárí tí ó ṣẹlẹ̀ sí Abubakar tí ó ṣẹlẹ̀ ìjọ tó ń bá kú tán kọ́wá dákọ̀ Abubakar kọ́wá dákọ̀ Umar à ń lálà sí anabi lélẹ̀ ẹ̀sìn wọn ò sì ní fara rọ báyìí ìyẹn ò sì ní kọlu ẹ̀sìn ọlọ́run kọ́dà kí wọ́n jẹ́ àwọn bá tí wọ́n bí wa a ṣàlàyé fún kọ́lá kí wọ́n jáwọn ẹ̀gbọ́n wa a ṣàlàyé ẹ̀ má kọ́ lọ́lọ́run bí báyìí náà Abubakar wá wí ó sọ̀rọ̀ lórí mímbàrí àárín kálukú balẹ̀ kí ló wá kù kí ló kù tá a ṣe nígbà tá a ti gbọ́ pàdánù ikú ẹ̀ kí ni tó kù tá a ṣe gbogbo ayé wọn rántí tí kálukú ànábì kú ẹ wá ànábì ṣe tó ẹ wá sọ ànábì ṣe pọ̀ tó kí ló kù ní tani ọwẹ ń ṣe ọlọ́run àbí nítorí náà nù ó kò bá ti kú ta lọ́wọ́ ẹ ló kù sábàkàrí wà ń bẹ náà tọwẹ Abubakar sí ń bẹ ṣé Umaru wà ń bẹ Umaru sí ń bẹ ṣé Usmanu wà ń bẹ Usmanu sí ń bẹ èsì tí wọn ò fi sí ń bẹ ara wọn tí wọn wí náà nù àti mọ̀ pé ní Abubakar òun fúnra rẹ̀ òun ní yàní hadaha tilka ad-dajij عاوز الدجيج والذي هداه وتلك الضوضاءات òun fúnra rẹ̀ òun paná ariwo sókó àbíò والذي تولى هذا هدى الله به إلى جيجة táwọn èèyàn fi farabalẹ̀ lẹ́yìn ìgbà wúwẹ̀ lókù àwọn márùn ni wọ́n wẹ̀ sí ọlọ́pù tí ń bá rí wọn kà Sayyiduna Ali ẹ̀sílẹ̀ ní Al-Abbas amu nabi sallallahu alaihi wasallam Sayyiduna Ali ọmọ ń kó ànábì ni ọmọ àmú rẹ̀ àti Al-Abbas ń kó ànábì lòun gẹ́gẹ́ àti Al-Fadlu ọmọ àmú ànábì lòun náà àti àwọn mẹ́ta nù mọ̀lẹ́bí nù ọwọ́ akọ àwọn méjèèjì ni Usama àlàkọ́kọ́ ọmọ ọ̀dọ̀ ànábì ni àti Shukran àwọn márààrún tí wọ́n wà ànábì nù aláàrùjá àkọ́wà gbogbo táwọn àwọn márààrún ni wọ́n wẹ̀rún sí ọlọ́ ọ̀sán bákàrí mẹ́ ọ̀sùnmọ̀rún mẹ́ èyí ṣe tí ò sí mẹ́ ẹjá bí àwọn ṣíà léèrè ẹ mẹ́jà bí àwọn afálùsùn náà ṣíà ní ẹjá bí léèrè àbí ẹjá lọ́nu tíra àwọn ṣíà the hamlin anwa tíra tó láti sọ Buhari lọ́dọ̀ wọn tó ní sọ Buhari àwọn tọ́lé ha èyí tá a sọ fún jò ní gbogbo àwọn àfáà yín wọn láwọn bákàrí ní àìrí kọjáde àfáà sákì àtàfáà kútùbí tó gbé jáde wọn sẹ́ndẹ̀ sí nínú tó ní káwọn bá ń sọ ni tọ́lé ha tíra àwọn tíra àtàkàlẹ̀ fún yín wọ́n di bọ́ǹkì báwọn àfáà yóò bẹ́ẹ̀ tọ́wọ́ ní mẹ́jù wọn lọ jámà tó bá yẹ gbogbo àwọn àfáà ṣíyà wọn wá lágbàkà ìlọ́wà mẹ́ táwọn àfáà súnà tí wọ́n lágbàkà ìlọ́wà mẹ́ tí wọ́n wà látẹ̀ndà wà lálẹ̀ ẹ̀yin nímọ̀ ju wọn yín lọ fìtínà lẹ́fẹ́ ya fìtínà ọlọ́run ó sì kó fìtínà ń báyìí dàmú yẹn sínú wàhálà jáde wá di bọ́ǹkì àwọn ọ̀tá sọ tọ́lá gbogbo àwọn kútùbù yín àwọn tíra yín tó nítumọ̀ àti tíra èyí tí wọ́n ṣe ọgọ́rùn-ún kẹta 3 century sáà nàbí sọ̀rọ̀ sálàm tíra yín kúmí tàfà yín kúmí ọgọ́rùn ọdún ẹlẹ́kẹta tí ọ̀sán nàbí that's 3rd century òun lọ́wà òun wáyé òun ló ṣe tẹ̀fsíru yẹn ọlábàkà ìwà nìkòtò àyáṣí 4th century àtàwọn ọmọ tíra kútùbù yín tààkà tẹ̀fsíru yín jáde wáwá di pọ́ǹkì ẹ̀ fábàkà ìwà lọ́wà nìkòtò
wọlé ìtàn ṣe iṣẹ́ rí ẹyin yẹn wa ó necessary ká sí mùsùlùmí ọjà ọ̀rọ̀ ọmọ ni tàbá yẹn ju wọlé ìtàn tá a mọ̀ tá lọ́wọ́ lórí òdodo nǹkan kó mọ̀ bá bá bù mí lọ àmọ́ ká dákẹ́ kán sí àwọn èèyàn lọ́nà àní dákẹ́ bísí mi pé ẹnìkan katira bísí mi pé ẹnìkan mọ́kíw bísí mi pé ẹnìkan fẹ́ mú tuntun wá abadan la nakbalu hada wala adunnu anna aqilan yakbal hada èmi rò bẹ́ẹ̀ ńlá ká ìkan gbà wẹlé tó clear lọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó clear lọ́rọ̀ Ànábì tó wá clear lọ́rọ̀ àwọn àfáà tí wọ́n ti ṣáájú àwọn àfáà tí wọ́n ti lọ 1000 years ago káwá dé lórúkọ ọ̀sán kan subhanahu ridu an-nuhdima majhudatihi kullaha abadan la nakbalu nígbà láíláí ẹjá lọ wọnú èéṣe tí Abubakar ò sínú àwọn tó wẹ ẹbá tó fọ́tọ́lẹ́ èéṣe ń béèrè ń tẹ́ ń béèrè lọ́wọ́ wa ẹjá béèrè lọ́wọ́ yín èéṣe tí Abubakar ò sínú àwọn tí wọ́n wẹ oúnṣe Ọlọ́run èéṣe tí Umar ò sínú àwọn tí wọ́n wẹ oúnṣe Ọlọ́run èéṣe tí ò sí Usman ń bẹ̀ ẹjá béèrè lọ́wọ́ àwọn afáwà ṣíyà o Biharul Anwar ògbóǹtarìgì tíra àwọn ṣíyà ó kọ rẹ̀ níbi kámílì tí wọn náà bá fẹ́ ni Biharul Anwar al-Jami' lidurari akhbari al-a'immati al-atahar ta'lif al-alam al-allama al-hujja fakhr al-umma al-mawla al-sheikh Muhammad Bakir al-Majlisi volume 22 òun láti bá ta bẹ́ẹ̀ èé ṣe tí ó sábà bákàrí nínú àwọn tí wọ́n wọ́n sí Ọlọ́run tí ó sì mọ́rún mẹ́tí ó sì mọ́rún bẹ́ẹ̀ náà ìjálọ̀ bẹ́ẹ̀ volume 22 page 524 page 524 kó tó yege page 524 kí làwọn ṣe àwọn fẹ́ dá wa ló wọ́n lè kó wa aláàkàkàn bá àwọn alùsùn náà ara àwọn mùsùlùmí tí wọ́n sẹ̀sùn jẹ́jẹ́lé àwọn bàbá wa tí wọ́n ti ń yóò wà nábì láti jọ́ tí wọ́n ti bí wa tí wọ́n ti bí àwọn tí wọ́n bí wa táwọn tí wọ́n bí wa náà gbà lọ́wọ́ wọn tí Búsẹ́rí ti dé tó ti yín tí láti láti máa kàmí ẹ̀yà máa ka búrídà mọ́ náà àwọn olùdíje tẹ̀sí torí Búsẹ́rí búrídà òun láwọn bákà ìlọ́wà mẹ́ àṣíríkú filigari wá sí dínkù lámúyárì má tàbí ìmọ̀gbà àwọn méjèèjì àṣíríkú filigari àṣíríkù òdodo gẹ́gẹ́ ó jẹ́ sàmẹ́ sọ̀rọ̀ sẹ́lá filigari òun lọ́wà nù kòtò sọ́ọ̀ nìkan wá sí dínkù àti sí dé inú náà Abubakar àti sí dé àfikẹ́ lọ fọ́rúgbọ́ àwọn tí àbúrúdà tẹ́ ń kàmì mòlúdì yọ àmọ́ mòlúdì rọ́nà ẹ̀sẹ̀ náà ẹwà gbọ́n tí àwọn afáṣẹ́ àwẹ̀ wọ́n ni ìbánátù ẹwà lọ́wọ́ alfakiratu thaniya min kitabi Biharil Anwar li alimihim wa alamihim wa alamatihim al-Bakir al-Majlisi ẹsẹ̀ wọn àfá kájọlá síríkù filigari wá sí dékù lámúyá ni má ìrántí àti gbà pé púpẹ̀ rí wàhún yakuluna ma filigari min irami àbíkíkà àbẹ́jì almuhim ẹjá gbọ́n tí wọ́n sọ àwọn lọ́wọ́ alfakra paragraph ẹlẹ́kejì àfá àwọn agbèwà nù tíra rẹ̀ ó ní ìbánátù Ibn Battah látọ̀dọ̀ rẹ̀ kọ́ọ̀l ó ní Yazid ibn Bilal ìkánnù ọmọ Bilal ó ló ní kọ́ọ̀lá Ali ó ní Sayyiduna Ali náà ni ó èyí ṣe táwọn Abubakar túnmọ̀ rò sínú àwọn ẹsẹ̀ wọn àfá wàhún yakuluna ma filigari min irami èyí nǹkan la fẹ́ kà lónìí àná lóhun àwọn táǹkà gbà náà ibi táwọn lọ pé ó ní kọ́lá àlì ànábì kú tán táwọn Abubakar fẹ́ bẹ́ wulẹ̀ pẹ́tọ̀ káwẹ̀ ó ní àwùsọ́n nàbí sallallahu alaihi wasallam àlíwá ní àfáà ló pé wánú tíra wọn o àlíwá pé wọn sábà náà ẹ má ti wọlé ẹdún ta ànábì kọ̀ọ̀kan kalẹ̀ kíni ànábì kọ̀ọ̀kan ká fún ó ní àwùsọ́n nàbí ànábì pàṣẹ kalẹ̀ Allah yughsila pé kò gbọ́dọ̀ wẹ̀ òun Allah yughsilahu ahadun ghairi ẹnìkan kò gbọ́dọ̀ wẹ̀ òun àyàfi mi èmi àlí fàínà ó ní tó ń sọ yóò rẹ̀ lòun ṣe bẹ́yìn sàábà yìí tó ń ṣe ìyàsẹ́ tó ń pa yóò rẹ̀ lòun ṣe bẹ́yìn sàábà o torí pé la yara ahadun awrati ẹnìkan kan ò ní fojú kan òun ní ànábì illa tamisat àìná àìfọ́jú méjì ọfọ́ kí lọ́nà pa o kò sí ti ń jẹ́ bẹ́ àwọn tó tíra àwọn lọ́wọ́ nílùú ẹ̀ láàgùn kankan àwọn sàbálì àwọn sí ànáwì nídìí wọn lè dá aláàmú kan wá dìbọn kì í tíra yín lẹ́yìn dá àwọn Abubakar sí Abubakar lòun ṣé kí wọ́n tó takà nábì ní kẹ́tí wọ́n takò wàlámà aláàdà aliyu gásìláhù tó ti wá sọ tó fi kàwà sí ànábì fún pé aláyù gásìláhù ahadun gẹ́ìláhù kẹ́ni kankan gbọ́dọ̀ wéhun àyàfún wà ní ìgbà tó wá bẹ́bẹ̀ oníkan wọnúlé wàlámà aláàdà aliyu gásìláhù aliyu wá bẹ́bẹ̀ sínú ogun sọ̀rọ̀ islam alifadula ọwá ní kọ́lọ̀ pé alifadilu táwọn ìjọ jẹ́ ọmọ ń kù sí bóun sì jẹ́ sànábì náà ní alifadilu náà jẹ́ sànábì ọmọ ń kù náà làwọn méjèèjì líyù àyìn náà kó lè ràn lọ ọwá ní wàkánà mọ̀ṣídúdà láìnẹ́yìn bó ti wọlé báyìí wọ́n ti dí gàgà ojú rẹ̀ wọ́n ti fi nǹkan dí lójú wọ́n ti fi nǹkan dí alifáàdì lójú èyí tí wọ́n ti blọ́ọ̀kì ojú rẹ̀ mọ̀ṣídúdà láìní bóyá ó pàṣọ owó èdè wọ́n ti fọ́ lójú àmọ́ kí n má bàa tú sí mọ̀ṣídúdà láìní àlí ní kó lọ fún okùn kó fi kọ́fọ̀ ojú rẹ̀ wọ́n ni wàkọ́dé amára owó àlí pálásẹ̀ bá ń kó kọ́fọ̀ ojú rẹ̀ ìṣfàkọ́n àléhì
láti ṣàánú rẹ̀ mí nàlẹ́ ọ̀hún yìí níbi kojú ọmọ fọ̀. bí ẹ̀yìn náà lè ṣe wẹ ó ṣe dá ànábì wẹ̀ àtàwọn fámìlì rẹ̀ nù ó ké sí Abbas ó ké sí Al-Fadlu ó ké sí gbogbo wọn àmọ́ àwọn tí wọ́n wẹ̀ nù òun náà ló ké sí gbogbo wọn ó sì ka wàsíyà ànábì pé nìkan kan ànábì lẹ́nìkan kan ọ̀gbọ́dọ̀ ta ló wí bẹ́ẹ̀ kìtàbù Bihari Anwar ta ló wí bẹ́ẹ̀ àfa àwa mufti gbogbo àwọn ṣíà tọ́lé apọ́ta wá di bọ́ǹkì tó sì mú tíra yìí kọ́wá ní ìmọ̀ ọ̀dàkọ̀ fọ́lùmù rẹ̀ ní volume 22 òun lọ́wọ́ volume 22 page 524 mo pé yóò ti wà bí yóò sì lọ ní problem pẹ̀lú nù èbí tẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ bí wọ́n tẹ́ ń gbọ́ wa ni pé kí ni ẹ̀ṣẹ̀ Abubakar àti Umar tí wọ́n bá ṣe tẹ̀lifí wọ́n sì yàtọ̀ Rasulillah àsọ́lẹ̀ ń sọ ọlọ́run tí wọ́n mú sẹ́ ẹni máa kà wọ́n tíra yín ẹ máa kà wọ́n tíra yín ẹ tó bá fẹ́ sọ̀pọ̀tì yín náà kóun náà lọ́ra àwọn tíra yín kọ́ máa kà kó tó pé yọ jáde síta yóò àwọn wí àwọn nǹkan tó tàbí ti ṣe àdá so ànábì ló ní kẹ́ni kankan mọ̀ wẹ̀ wọn àfi Sayyidina Ali assignment tiẹ̀ nu assignment tiẹ̀ Abubakar nìkan máa lead wọn òun náà ó ṣe tiẹ̀ náà lẹ́yìn ìgbà tí wọ́n ti wá wẹ̀ tán tó lókù ó kú kí wọ́n fasọ wé àbí ntòkù náà láti wẹ̀ òkú tán wọ́n fasọ wé ìfẹ́ sàlàyé bí wọ́n ṣe wẹ̀ oúnjẹ ọlọ́run tó ní wọn yọ aṣọ èyí náà àmọ́ nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ padà sàlàyé ẹni wọn bá yẹn time ìfẹ́ lójú tó bá ti di 10:40 bí ìsìnlá tábà bá dé àparí ìfẹ́ òkun ó yà wọn ní data náà tó bá lè ti di 10:40 àfa ayọ̀ Déjì Saidi èèyàn mi dáadáa ní ẹ̀bá nǹkan sípítọ̀ time up kákù mẹ́ àmì wájú rọ́ọ̀ṣì kò lè yá náà wọ́n ti wẹ̀ tán kí ló kù àmọ́ kí wọ́n tó wẹ̀ ní ìgbà tí wọ́n wà nílé àtàlí nǹkan kan ìyá pẹ̀lú bá ṣẹlẹ̀ láàrin wọn nílé anábì òkúrí lójú wọn yà bó láti wá wẹ̀ tí a yọ aṣọ lára rẹ̀ ní àbá ní aṣọ lára rẹ̀ wọ́n máa ń ṣe fàǹfà tí a bọ̀ aṣọ òwò aṣọ ànábì àbọ̀ náà ní àbá ní bọ̀ lẹ́nu kan wọ́n padà bá aṣọ lẹ́nu lára ànábì wọ́n wẹ̀ bẹ́ẹ̀ náà bàtà wọn ṣe yún tán ó kú tán ti wẹ̀ ànábì tán wọ́n fà kó sí lára ànábì ti wà Uthman sallallahu alaihi wasallam Sharif ètè ń bẹ ala firasihi bẹ lórí ti gbé sórí bẹ́ẹ̀ báyìí àwọn alasẹ̀rìrì nígbà nàbì kalẹ̀ bóòlù láti wá kírun sáà nàbì la wọn á jáde àwọn wákàtí gbogbo wọn bóòlù láti kírun sáà nàbì la ǹjẹ́ wọn panu pọ̀ sí lẹ́nu kan ìfẹ́ sọ gbogbo àwọn àríyànjiyàn tó tún ṣẹlẹ̀ mẹ́wọn ìkan ò ṣẹlẹ̀ rí ànábì kò kú níwájú wọn ànábì kò kú níwájú wọn. gbogbo tí ń sọ ìpátápátá kò sí tíra súnà kan tẹ́ẹ̀ ní bá mẹ́ wọn ní sọ̀rọ̀ pọ̀jọ́ kó ànábì kò wá sí tíra ṣíà kan tẹ́ẹ̀ ní bá mẹ́ bí tí ń sọ dé tí mo sọ dé bó ṣe jẹ́ pé irọ́ làwọn pa irọ́ ni wọ́n pa ìrọ̀ ẹ̀bá yẹn máa rọ̀ tí wọ́n pa àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń bá náà ni pé àwọn náà takò pé kíní kan o ní wọ́n pa ní pé àmọ́ kí wọ́n fi bẹ̀rẹ̀ náà bó ló ṣe kù tí a sì kírun sí la ọba ti ń gbọ́ gbogbo látẹ̀kàn ọmọ pa ń sọ tíra fún yín bóyá kó padà sẹ́yìn bó láti kírun sáà nábì la àwọn tíra àwọn ṣíà ọ̀dàpẹ́ ní ma kó tíra fún yín ẹjẹ́ ma kó tìrẹ dáadáa báyìí Biharul Anwar náà ni ẹgbọ́ta àwọn ìrọ̀ yìí bó láti kírun la wọ́n sẹ́ náà àdìbá dìde sókè náà àdìbá ní tíra wo ni Biharul Anwar péjì ẹ̀kan náà lẹ́tìbá 524 tó ti Abdulrahman Okunlọ́lá ìmọ̀mọ̀ blọ́ọ̀kù rẹ̀ ni mo tún ní kó ti máa ń kọ́mẹ́ntì káàkiri èdè ń tọ́ fẹ́ràn lára Abubakar ọlọ́wọ́ bá ta fún tọmọtọmọ lógo ọlọ́run inshallah ta'ala ohun tó fi ní rí ìlàkó tó kù láyé ohun tó bá yẹ gbogbo rọ táwọn ṣíyà ń pa àtàwọn agbẹnusọ ṣíyà tí wọ́n ń parọ́ mọ́ Abubakar mo bí ọlọ́run ọba alẹ́ kí ọlá tí kankan òbí ní sí ọlá ìdáwà èdè ń tọ́ ń béèrè ọlọ́run kó sì fi hàn gbogbo àwọn àtàwọn tí wọ́n súnmọ́ tó fi lè wá jáde tó fi bí ọ sí dára ìgbétọ̀ Abubakar tó ń bú ni ó àfi tó bá jẹ́ pé kì í ṣe irọ́ òun lè ń pamọ́ Abubakar àti Umar àti gbogbo àwọn sábà Rasulillah nínú tí àwọn yìí Abu Ja'far alayhi salam Abu Ja'far alayhi salam ìkan àwọn àyíma méjèèjìlá àwọn irọ́ tí wọ́n pa ìmú àtọ́rọ̀ pa àwọn àyíma méjèèjìlá irọ́ gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ìtọ́lẹ̀ bá fẹ́ sìn sí kó jẹ́ sàlàyé fún kó jẹ́ sàlàyé ẹ̀sìn fún irọ́ ni gbogbo ẹ̀ àwọn àyíma méjèèjìlá tí wọ́n pa wọn. ìkan àwọn àyíma méjèèjìlá ni qala an-nas àwọn àyíma béèrè pé kayfa salatu alayhi bó láti kírun sí la faqala Ali wa ni inna Rasul sallallahu alayhi wa sallam ẹ̀rọ ti sí ọlọ́run inú tíra wo Biharul Anwar page 525 which is last paragraph ó ní àdíwá ní inna Rasulullah sallallahu alaihi wasallam olójíṣẹ́ ọlọ́run ìmáàmù aṣáájú ni hayyan wa mayitan gbàtọ́ àláyé ń kí lìdí bẹ́ẹ̀ ni bí ó ṣe tún sí láyé mọ́ náà sọ́lé owó labí náà là ń kà fún wọ́n yìí so ó ní ìmáàmù ni hayyan wa mayitan ó yóò kú àbí ó wà láyé àbí ó sí láyé ànábì tún ẹni pé ànábì ní ọkọ̀ kírun sí àrẹ̀ la tẹ́ ń gbọ́ àwọn òpùrọ̀ wọ́n làwọn kan ní ọlọ́run ọkọ̀ kírun sí la wọ́n ní ọlọ́run fi sọ pé ẹ padà gbọ́ àti àwọn síyàwó
pé iná lára màláíkà tàbí sọ̀lúnà alánàbí ń bẹnu tí làṣíyà kí tọ́lẹ́ àwọn challenge pé kò sí mẹ́ kọ́ challenge bí ọ̀dà mú wá tí wọ́n mẹ́rin tó tọ́ gbà tó mú jáde adé mẹ́ta gbé ẹlẹ́fún yín wọ́n ní challenge bí kí mú wá. àwọn tó wọ́n ní iná lára màláíkà tàbí sọ̀lúnà alánàbí yálẹ̀ sinamọ̀ sọ́lú àlẹ́ wàsálẹ̀ tẹ̀ máa kà wọ́n láàlì ni wọ́n sọ̀kalẹ̀ fún jọ́dá nàbí àwòrán lálẹ́ àti irọ́. wọ́n múra ànábì tẹ́ pé ọlọ́run sọ pé iná lára màláíkà tàbí sọ̀lúnà alánàbí sọ́lọ́ wọn mọ́kẹ́sùn bá ìfọ́kù ẹgbẹ́sùn ọlọ́run ọba yé ayé dàgbà yìí mọ́sàáwó. Inna Allaha wa malaikatahu ó ń ṣe inna Allaha ọlọ́run fúnra rẹ̀ wa malaikatahu àtàwọn màláíkà rẹ̀ yusalluna wọ́n ń ṣe kẹ́ fún ànábì kí ni túmọ̀ rẹ̀ ọlọ́run pé yusalluna alayhi kí ni túmọ̀ salatu mẹ́rin ar-rahma ọlọ́run ń ṣe kẹ́ ń ṣe kẹ́ ànábì ń ṣàánú rẹ̀ ń dáàbò bò ń fún ní jíjẹ mímú rọrùn ó kó àwọn èèyàn gidi tí àwọn èèyàn gidi tí wọ́n rẹ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run kò ti àwa yìí náà láwọn olówó tààrà láwọn security people láwọn bó ṣe bá ànábì ṣe gbogbo àwọn àtàṣe òdodo ọ̀rọ̀ ilé mi nìkan ẹni tí ó jòkó tó dodo ọ̀rọ̀ ọlọ́run ó ní gbogbo ẹ̀ kó lè fi ríṣẹ́ ọlọ́run bàjẹ́. Yusalluna ala nabi inna Allah yusalli ala nabi ọ̀dà ọlọ́run wọn àwọn màláíkà wọn yusalli alaykum nínú Al-Qur'ani wọ́n ń sàlátù fún wa ní wọ́n ń sèkẹ́ wa wọ́n ń tọrọ àforíjì fún wa àwọn bá ti fi yànnà náà yusalluna ala nabi ọlọ́run ọba ń sèkẹ́ àti kẹfà nàbì ní sànú ẹ̀ àwọn màláíkà ńkọ́ yastaghfiruna lahu wọ́n ń tọrọ àforíjì fún nàbì gbogbo ẹ̀sẹ̀ tó ṣe àwọn mùmí wọn kọ́ ẹlẹ́sì sọ́lù alayhi wa sallimu taslima ẹ máa tọrọ ìkẹ́ làwọn tí ọlọ́run bá wa kẹ́ sí láwọn tọrọ tọ́ba ní Allahumma salli kí tún Allahumma salli ala sayyidina Muhammadin wa alihi wa sallim ṣe kí á ti gẹ̀ fún sí túnmọ́ rẹ̀ tọ́lẹ́ wa lọ múra àlẹ́ pé ọlọ́run sàṣà láti fún tú bọ́ọ̀lù ọlọ́run ṣe ó ń tẹ̀sùbá ọlọ́run kan lókè tó ń tọrọ àpò kọ́bọ̀ nkẹ́ Muhammad nìyẹn àyè màkà tọ́ nínú tíra Biharul Anwar ó ní fadakhala alayhi asharatun fasallu alayhi wọ́n á ń wọlé àwọn sábà mú wọn mẹ́wàá wọ́n wọlé tọ̀ nàbí wọ́n kírun sí lánìí mẹ́wàá yawm al-ithnain ní ọjọ́ monday wa laylat ath-thulatha àti ní ọjọ́ ath-thulatha ọjọ́ tuesday hatta sabah títí tó fi di àárọ̀ wa yawm ath-thulatha wọ́n bẹ̀rẹ̀ láti ọjọ́ monday náà láti ọjọ́ tuesday hatta salla alayhi al-aqraba wal khawas tí gbogbo àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n fi kírun tó ń ṣe ọlọ́run lá àtàwọn tí wọ́n jìnà sí àtàwọn ẹni ẹ̀sà so níwọ̀nba tí mo kàn fẹ́ kà fún un so mi fẹ́ kọjọ́ lọ́nà jẹ́ fẹ́ kátìrà mọ́ so n tí àwọn eléyìí wí díẹ̀ nú ẹ̀ ojódòdó díẹ̀ nú ẹ̀ jẹ́rọ nínú ẹ̀ ni pé n tí wọ́n panu pọ̀ sí ni pé ká máa kírun sí lálẹ́ ọkọ̀ kan wọ́n ń kírun sí ànábìlà àwọn míì wà mẹ́rin wọn wọlé wọn kírun sí ànábìlà ní mẹ́rin ẹlòmíì márùn ẹlòmíì so àwọn ẹlòmíì ẹ̀yọ̀kọ̀kan wọn kírun sí la nígbà tí gbogbo àwọn ọkùnrin kírun sí ànábìlà tán àwọn obìnrin náà gbogbo àwọn sọ abiyat àwọn náà wọlé tó ń ṣe ọlọ́run wọn kírun sí la ìgbà táwọn yóò náà ṣe tán gbogbo àwọn àtúfà àwọn kékèké ẹ wá wo bí táwọn yóò ti wá ẹ wo bí tí àwọn èèyàn ó ti wá lọ́tà náà ní hajjatul wada yìí tó ṣe tí òfìsè mímá over 100,000 sahaba ni wọ́n pàdé ànábì ní hajj 100,000 èèyàn ẹ wá bí tí gbogbo àwọn èèyàn ti wá pàdé ànábì kú kálukú wá látòkò láti lé gbogbo wọn fi wá kí òṣòṣì ọlọ́run látàn ó ní tó jẹ́ kí wíbẹ̀ òní òkè sí bí màá bẹ̀ táwọn ṣí àná sí ìbújáde nù tíra wọn lẹ́yìn ìgbà kí ló kù ìgbà tí ń kálukú ti kírun sóṣì ọlọ́run tán bí tí wọ́n ti wá ń kírun táwọn sọ abágbà ti kírun tán gbogbo wọn dó àwọn Abubakar ti kó wa dó bẹ́ẹ̀ láwọn kan ti kúrò àwọn náà ti kírun náà sọ àbá láwọn aráàlú Madina àti sọ pé àwọn al-Hawsu wal-Khazraj ẹ máa ń ṣe fanfa àwọn ni wọ́n sọ pé minna amirun wa minkum amir àwọn méjì wọ́n ń jà sí ìtọ̀ alájẹ khalifa nabi wọ́n bá yà wọn gbà ń bọ̀ yà wọn sọ pé minna amirun wa minkum amir àwọn al-Hawsi àwọn èyí wọn ni fámìlì kan ni wọn tó jẹ́ fámìlì ìpìlẹ̀ bá láti mọ̀ ọmọ ìpìlẹ̀ ní ìlú Madina àwọn Khazraj náà àwọn náà jẹ́ fámìlì ìpìlẹ̀ ní ìlú Madina bá láti àwọn ọmọ ìpìlẹ̀ tí kò wá fi ń ṣe fáàrí nísìn àwọn ni wọ́n sọ pé minna amirun wa minkum amir wàhálà wá sílẹ̀ láàrin èyí ni wọ́n àwọn kan wá wọ́n sọ fún oníṣẹ́ ọlọ́run Abubakar adìrí kò náà lọ bá àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà sí tani ọjọ́ tani ọjà lífà Abubakar ṣe kọ́kọ́ dá Umar wà ní yálọ̀ bí mo lọ sí lídìí nù ó kéré sí Abubakar àti Ubada wọ́n lọ bá kí ló ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bá sojọ́ tí ń ṣẹlẹ̀ lẹ́yìn Abubakar bá ní tó ṣẹlẹ̀ ni pé níta ànábì wí ni kí lànábì wí ànábì ní àwọn Quraishu àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́nu so àwọn Quraishu tán wá láti Mákà àwọn Muhajirun àwọn ni wọ́n mọ̀ jẹ ìmáàmù lẹ́yìn àdìsí tó fẹsẹ̀ rìn gbogbo wọn náà sì gbà torí wọ́n gbà pé kò ní parọ́ àwọn àtúnyẹ àtàtì fi nìkan wàhálà sàṣẹlẹ̀ àbátọ̀ wa ni ọ̀dà nítorí ṣẹlẹ̀ ni pé Umar jàlífà wa náwó rẹ̀ káṣí bẹ́ẹ̀ yà fún ẹ àwọn bàbí tí wọ́n jókòó wọn tí wọ́n mọ̀nà nábì tí wọ́n retí kékàlùkù kírun tán ó ní wọ́n wá pè wọ́n bí tí wọ́n wà
wọ́n ti lọ bẹ̀ Abubakar ti ọ̀dà nígbà kásá ṣe fi Umar náwó rẹ̀ kára Umar bá ní láíláí ìwọ ní máa bẹ láwùjọ yìí kó wọn ṣáájú rẹ̀ wọ́n ní kọ́ náwó kí gbogbo wa wọ́n sì náwó gbogbo wọn tí wọ́n wà bẹ̀ pàtàkì gbọ́n ara Madina tí wọ́n bẹ̀ wọ́n sì wọ́n submit fún àṣẹ Abubakar wọ́n sì ṣe bẹ́ẹ̀ yà wọ́n já ṣáájú wa àwọn yẹn ń kírun lọ ṣé kí wọ́n ṣe lọ pé Sayyidina Ali ọmọ tá Abubakar bí wọn sẹ́mi ẹ̀jẹ̀ Sayyidina Abubakar Sayyidina Ali sẹ́mi Abubakar nígbà náà radiyallahu ta'ala anil jami' wọn kò bá fẹ́ wù wọ́n sì padà eléyìí ní ọjọ́ Monday tá nàbí kú gẹ́gẹ́ ẹnìkan ọ̀ráyẹ nìkan wọ́n lọ stop wàhálà ni ọ̀nà tí wọ́n sì lè fi stop wàhálà ni náà lẹ́yìn yẹn ìjọ Monday wọn lọ tán báwọn ìjọ Monday tá nàbí kú gbà tó dijọ́ Tuesday àwọn èrò tún yà wá náà ni kó wá sàn kírun kó wá ń kírun láwọn afáàfi sì yapa ẹnu ọ̀rẹ́ ẹlòmíràn tó fi ń bú wa àwọn afáàfi gbé jọ́ kẹta wọ́n sì ànábì tá sọ fún yín pé jọ́ kẹta wọ́n sì ànábì sallallahu alaihi wasallam ta ló sọ bẹ́ẹ̀ fún yín tíra tó ní jọ́ kẹta lànàbì kú tẹ́ ń pè sáwọn kìfìrí sànàbì àmú lọ́sà ànábì jọ́ kẹta kọ́sì ànábì mo challenge anybody tó bá jọ́ kẹta kọ́sì ànábì sallallahu alaihi wasallam wọ́n sì ànábì jọ́ kẹta òkú ànábì ọ̀rá rẹ̀ òkú ànábì ọ̀pẹ́lẹ̀ nítorí ìfasábà bínú ànábì kú táìkú ó kú kò kú wọ́n fi lọ pa Abubakar wá ó fi dé ó fi gun mímbà yìí ó fi káàmù gbogbo ní tí ń ṣẹlẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ sí làkàì ìyẹn kú bí aago 9 wàhálà ń ṣẹlẹ̀ wọ́n tó lọ pèèyàn wá kó tó wá dé kó tó wá káàmù ibi bẹ́ẹ̀ aago 12 ó ti lọ àbí oníṣù àbágo kan wọ́n á kú mẹ́kù òkúta ní ọ̀wẹ̀ àwọn sábà fẹ́fẹ́ wulẹ̀ Sayyidina Ali radiyallahu ta'ala anhu ó sì yọ pépà jáde ẹdúró ẹjẹ ń ka àsọlẹ̀ ànábì fún yín ànábì ẹnìkan gbọ́dọ̀ wọ́n àfẹ́mí àwọn sábà sì dákẹ́ nígbà kú sẹ̀ràdú wọ́n sì ń wẹ̀ gbàtà wọn náà tó wá wẹ́nu lé kí wọ́n tó wẹ̀ mo fẹ́ kẹ́ fi mọ táìmù yẹn ni o tí wọ́n ń wọ́n sí Ọlọ́run lọ́wọ́ bó láti wẹ̀ káyọ̀ tẹkínìkì wọ́n sáà ń fi fanfa tí wọ́n tó tún gẹ́ẹ̀tì ara wọn ká tó conclude wọ́n fi wá wọ́n sí Ọlọ́run tán wọ́n wẹ̀ lásọ tọ́ ẹ ṣeun wájú Muhammad wọ́n ní táìmù tí wọ́n ti ká dáadó bì mo fẹ́ kọ́mẹ́ntì náà mi ti ká dáadó bì àbí ká continue rẹ̀ ká fi bóyá bí 7 minutes sí tó wá ti wá kú lẹ́yìn 7 minutes níta bá ti bá dé àbí ká stop rẹ̀ báyìí ká continue lọ́la mo fẹ́ kọ́mẹ́ntì ẹ dáhùn should we continue or should we stop it here? No. Ká mọ́ stop ẹ̀ lẹ́yìn sọ ok ẹni tó bá ní ká mọ́ stop ẹ̀ kò ní no ok ọkàn tí wọ́n sì kọ́mẹ́ntì ẹ̀yọ̀kan alaikum salam ẹbẹ́ ni now wọ́n ti ní ká continue Amin Ajé Suleiman now wọ́n ti ní ká continue wọ́n wá kọ́ tó wá agree lára ká tó conclude pé ok o àwọ̀ pẹ̀lú aṣọ ni o fine wọ́n wá sí yíò tán wọ́n kún mọ́ kírun sí la imagine o wọ́n ní àwọn akọ́kọ́ kírun sí la 7 minutes ok àti 7 minutes so wọ́n akọ́kọ́ kírun sí la ẹnì kọ̀ọ̀kan wọ́n kírun sóńsọ́ Ọlọ́run ẹwọ́ bá wọn sọ àbà sí pọ̀ tó bí bàtà lájà gbàkúni ká ní àṣẹ ìfẹ́ gbogbo ẹlòmí o gbogbo màdí ẹgbùrọ̀ débi o zùmọ̀rí ẹgbùrọ̀ débi o mọ̀rìkàsí ẹgbùrọ̀ débi o àwọn àdàbí ẹnìkan ní kọ́ mọ́ kírun sálájà gbàlá sẹ́wọ̀n pé á lòjọ́ mẹ́rin ayé afẹ́ lòjọ́ mẹ́rin ok ajọ́ ìrẹ́jì 10:50 ok 10:50 inshallah 10:50 lágbára Ọlọ́run dáadáa dùn tábà ti continue dábàá dé inshallah 10:50 inshallah náà gbogbo wọn kírun iṣẹ́ ìmọ̀ táìmù tó rò ọjọ́ òfin wá súlẹ̀ ọjọ́ òfin sú àtọkùnrin àtàwọn obìnrin gbogbo pátá ní wọ́n tó lọ sójú Ọlọ́run la ànábì èsì ìjára díẹ̀ tẹ́nìkan kan àlìdì ara gbogbo yín kálukú kírun sáà níbi lẹ́yọ̀kọ̀kan ìjọ kejì náà wọ́n fi wá rí pé táìmù ti tó ìjọ kù náà wá sí ànábì gan ìjọ kẹta ni báwọn yẹn ti ń wí àbíjọ kejì àti kọ́sọ̀ pé ìjọ alákọ̀ọ́kọ́ nǹkan ọ̀rọ̀ méjì làwọn afáwà sọ àti ṣíyà àwọn alùsùnà ìjọ mélòó ọ̀rọ̀ méjì ni wọ́n sọ kò sí kankan gbogbo ẹ̀ tó jọ kẹta ni ọjọ́ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà mú lọ́jọ́ méjì ni òun ni kálọ́wọ́ tíra Shama'ilul Muhammadiyya tí àfáà wa Tirmidhi kálọ́ pé 336 tíra Shama'ilul Muhammadiyya ani Abi Salama buni Abdurrahman buni Awfi qala sahaba lalai ó ní tuwuffiya Rasulu yawm al-ithnain ó ní Ọlọ́run kúnjọ Monday wa dufina yawm al-thulatha wọ́n sì ti ànábì bọ́lẹ̀ wọ́n sì ànábì yawm al-thulatha lọ́jọ́ Tuesday ó kú Monday wọ́n ti bọ́lẹ̀ Tuesday àárọ̀ Tuesday ìyàwó mọ̀ náà pé àárọ̀ Tuesday ráàyè alákọ̀ọ́kọ́ nù wọ́n sì gbà látọ̀dọ̀ àwọn sọ̀hábà ní ẹlẹ́ẹ̀kejì rọ́wà al-Bayhaqi fi Dalaa'il an-Nubuwwah kálọ́wọ́ tíra àfáwà al-Bayhaqi tí wọ́n pè ní Dalaa'il an-Nubuwwah kálọ́wọ́ mujalladi ẹlẹ́ẹ̀keje page 256 an al-Awza'i qala tuwuffiya Rasulu sallallahu alaihi wasallam yawm al-ithnain òun náà ànábì kú lọ́jọ́ Monday fi shahri Rabi'il awwal ní oṣù Rabi'ul awwal qabla an yantasifa an-nahar kó tó di pé ọ̀sán kí ìdajì ọ̀sán tó dé yín kó tó dago méjì tí wọ́n kú ní àsìkò ìyálẹ̀ta 10 sí 11 yẹn bẹ̀tà nàbí jáde láyé nù
bí táwọn afẹ́ lókè gámẹ́rẹ̀ ni wàdúfìnà yawma thulatha wọ́n sì sin ní ọjọ́ Tuesday gangan ni wọ́n jọ ń kọ́ọ̀lù opinion alákọ̀ọ́kọ́ látọ̀dọ̀ àwọn sọ̀rọ̀ ìgbà wọn ni wọ́n sin oye máa ń sin dákọjọ́ kẹta ẹ̀jẹ̀ mọ̀kọ́ kálọ̀ mú àtàmẹ́ríkì mọ́ àtọ́ al-Imam Malik alákọ̀ọ́kọ́ 231 kálọ̀ bí 231 annahu balaghahu anna rasulullah sallallahu alaihi wasallam tuwfiya yawma al-ithnain àwọn alábi kújọ Monday wàdúfìnà yawma thulatha wọ́n ti ànábì bọ̀lẹ̀ ní ọjọ́ ànábì wọlé ní ọjọ́ Tuesday wa salla an-nasu alayhi abdada àwọn èèyàn sì ń kírun ní ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń kírun sí la yaqumu ahad ẹnìkan kan lead imam lele Abubakar kìí ṣe pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé Umaru kìí wọ́n ń kí lẹ́yọ kọ̀ọ̀kan ni kálọ̀ musannafu ibn Abi Shayba ǹjẹ́ nàdí ẹlẹ́kẹ̀dẹ̀ 430 page 430 an Sa'id ibn al-Musayyib aw al-Musayyabu ṣùgbọ́n Musayyibu òun lọ́kọ̀ rẹ̀ sí jù lamma tuwuffiya onígbàtà nàbí kú wúdi ala saririhi wọ́n gbé sórí bẹ́ẹ̀dì rẹ̀ tó kú sí fa kana yadkhuluna zumaran yusalluna alayhi kálukú àwọn wọlé níjọ wọ́n kí lóṣooṣù ọlọ́run la wa yukhrujun wa yakhrujun wọ́n sì jáde padà wa lam ya'ummuhum ahad ẹnìkan kún lídì wọ́n sì kí lóṣooṣù anábìlá wọn sọ fún yín wọ́n tó fi yawma al-ithnain jọ Monday lóṣù wà dúfin yawma thulatha jọ Tuesday ni wọ́n sì sin láàárọ̀ Tuesday dáhùn fáwọn wọ́n sin oúnjẹ ọlọ́run ní àrán táìmù gbà tó kù bí 11 náà wọ́n sin jọ Tuesday àwọn sin kejì káwọn ti wá sọ oúnjẹ ọlọ́run náà eléyìí òpin alákọ̀ọ́kọ́ ẹwà gbófin ọ̀yẹ́ kìtìmí ní wọ́n sí ànábì gan lẹ́yìn méjèèjì kò sófin mi opinion tó wà mashhur òun náà méjèèjì èyí tó wá correct jù òun ni táwà dúró òun ni opinion ẹlẹ́ẹ̀kejì opinion ẹlẹ́ẹ̀kejì ẹ̀fẹ́ kàì òun ló correct jù nítorí kíni torí pé sayyidatuna Aisha òun ni wọ́n wí ìyá ńlá wa Aisha òun ni wọ́n wí níbẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ tí hadith kátó lọ wọ níbi Bidayatu wan Nihaya abambẹ ní mujallad ẹlẹ́ẹ̀karùn-ún page 292 annahu sayyidatuna Aisha ni توفي النبي يوم الاثنين وانت لهم كن يوم مندي ودفن ليلة الأربعاء دفن ليلة الأربعاء واسع النبي ني على الأربعاء يرولم على الأربعاء سواء تقول بكم مندي تيوزداي وينزداي تقول بيه الأربعاء يوم الأربعاء نجيب ليلة الأربعاء كده نوم يلون ليلة الأربعاء نجيب على تيوزداي وني إذا تيجي تفسير على تفسير ما فانا ليلة الأربعاء على الأربعاء which is Tuesday tabati kimagiri dani òun la Lárúbá ti bẹ̀rẹ̀ kilo ni oni Saturday torí pé alẹ́ la àkọ́kọ́ máa lò ká tó lo ọ̀tán ọmọ tí wọ́n bá bí ní aago 6 ìrọ̀lẹ́ yìí nísìn kì í sọ ọmọ Saturday ọmọ Sunday ni torí àwọn ẹ̀yin tẹ́ máa ń ṣe kó máa náà ẹ máa calculate dáadáa Olúwa ní la shamsu yanbaghi laha an yudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahun oòrùn kò lè gbájú alẹ́ kò lè gbájú òṣùpá alákọ̀ọ́kọ́ lò so òṣùpá ní alárùbíà wọ́n ti ń kanú Islam yẹn alẹ́ làkọ́kọ́ báwọn sọ àbá ṣe ń kanú báwọn àbá nàbí ṣe kanú báwọn tábìlì náà ṣe ń kanú yẹn nàbí ní lẹ́yìn látàlẹ́ àbí alẹ́ alẹ́ alárùbá wà lọ sí alẹ́ Àlàmísì rárá so torí táìmù ti yára alẹ́ Tuesday àwọn kan ní wọ́n sin láàárọ̀ àwọn kan ní wọ́n sin ní alẹ́ Tuesday so torí pé àwọn èèyàn pọ̀ tó wọ́n kí n fún sí Ọlọ́run náà so àtàwọn ìwà ayáti ní ìtọ́ support so eléyìí ni ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáàdó lórí jù tó correct jù ti Sayyidatuna Aisha alẹ́ alárùbá àwọn yàrá pé alẹ́ Àlàmísì ní ara Monday lànà wọ́n sì sin ànágì ní alẹ́ Tuesday ìtumọ̀ rẹ̀ ní tí ọba yá wọn tí wọ́n yes ẹ ṣeun alájì ilé mọ́bọ́lá yàyà ẹ ṣeun àmọ́ kalẹ́ so ẹni tó bá ti ọmọ wọ́n tó bá ti bímọ ní tó bá ti kí mọ́ tó bá ti pé mọ́ gírígì báyìí alẹ́ ti wọlé lẹ́yìn mọ́ gírígì ló bí ìṣá ìlú bí so ó ti di ọjọ́ kejì ẹni tó bá bímọ lásìkò tá a wà ní nísìn ọjọ́ Saturday nu a ti lu alẹ́ làkọ́kọ́ lu àti kọ́kọ́ lu alẹ́ Saturday látàná àti ẹ̀sẹ̀ wa lu ọ̀sán lónìí báyìí so tábà bẹ́ẹ̀ sí Allahu Akbar àwọn ẹlòmíì gbé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹlòmíì sọ pé báyìí làásìrì ni ló ti bẹ̀rẹ̀ kí alásàrì tán báyìí jọ́ kejì ti bẹ̀rẹ̀ alẹ́ ajá ti ha ìtàbá wọlé mú mẹ́ so alẹ́ Tuesday ni wọ́n sin ohun sí Ọlọ́run ó kú láàárọ̀ Monday so ọba àwọn náà ni ó kù tó ìsàlẹ̀ sí kámá ti wá sọ pé sayyidu hadhihi al-umma sayyidul khalaiqi kulliha sayyidul khalaiqi kulliha gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́dá aṣáájú wọn tọ́lá àwọn ẹmẹ̀wà oríṣiríṣi lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ àwọn afáṣíà náà ṣe tú àwọn òjíyàn rẹ̀ pé wọ́n kírun sí ilá zumara afzaza afrodan àwọn ọkùnrin náà ṣáájú lẹ́yìn àwọn obìnrin náà bẹ̀rẹ̀ lẹ́yìn náà àwọn kéèkéé náà wọ́n bẹ̀rẹ̀ so bá ti sin oún sí Ọlọ́run kí ni tó difficult láti gbóyè nípa wọn ibi tó wá kù ni pé wọ́n ti wá kí wọ́n sáà nàbílà tán wọ́n fẹ́ sí ibi tí wàhálà mi tó wá ṣẹlẹ̀ kí ni wàhálà mi tó ṣẹlẹ̀ ìgbò lásìn sí àwọn kan ní àgbèlọ Mọ̀dínà àwọn kan ní wọ́n bá ń ṣe fáńfà
فقام أبو بكر فوقف وقفة لا تنسى أبدا. òun ló wá dìde láàrin wọn, òun ló wá ní sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam, ó fi tẹ́ra mi gbóhùn sí Ọlọ́run, ó ní al-anbiya yudfanun haythu ma qubidu, gbogbo ànábì Ọlọ́run ibi tí wọ́n bá kú sí nàlágbò sí wọ́n sí, àwọn kàmá kọ́ ibi tí wọ́n bá sí àwọn sí Ọlọ́run sí gbogbo ẹ̀, ó ní ibi ìwáyà mi ní mami nàbí kò sí ànábì kan tó wáyé illa dufina fi ma qubid, ibi tí wọ́n gbẹ̀mí rẹ̀ sí náà ni wọ́n sì fi ọgbọ̀n pópó mẹ́, òfin tọ́lọ́run sí lórí tiwọn níta àti kàyí gbogbo níta àti ìnáwó àpẹẹrẹ sọ ìkọrí bẹni sọ Muslim àdìsọ fẹsẹ̀ nílẹ̀ àtàwọn tíra mi wọ́n sì gbà sí lẹ́nu sọ̀bítà anábì kú sí wọ́n kàrà yẹ ẹ̀yìn anábì díẹ̀ báyìí wọ́n sì gbẹ ilẹ̀ nínú yàrá Sayyidatuna Aisha ti ti anábì wọ̀ salawatu rabbi wa taslimatuhu alayka ya habibana ya rasulallah allahumma la tuharrimna min hawli وجعلنا من أتباعه المتقين وممن يكونون معه في صفه يوم لا ظل إلا ظلك يا رب العالمين. Ọlọ́run fi wá sí kò ń gẹ́rí jálè tẹ̀lá nàbí ti dáàbì wọlé Ọlọ́run sọpá tẹ́wọ́ gbà lọ́wọ́ bá nàbí ti kú láyé ni wọ́n tà nàbí wọlé tán kí kálukú fẹ́ máa padà kò tí padà kí ló kù báyìí tani ọmọ líìdì mùsùlùmí èyí tí wọ́n ṣe táwọn ẹ̀yìn gbé káàkiri pé politics ní kíní kan ẹ ti wá ń dúpẹ́ tú béyà ẹ sì ń tú sí politics ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù tó kẹyìn àtọ́lọ́run kí ló ṣèlú wá bí tẹ́ ń fi àwọn ọ̀rọ̀ dúndùn pa àwọn èèyàn jẹ́ tẹ́ ní sí wọn lọ́nà wọ́n kàn fi eléyìí ni wọ́n kàn fi control commotion tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn lẹ́yìn gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe péyà mí ta ni ó jẹ khalifa tó mọ̀ nídìí ànábì fakhtara an-nasu Aba Bakr fakayfa la faqad ikhtarahu an-nabiyyu sallallahu alayhi wa sallam qabla intiqalihi ila rafiq al-a'la bi imamati an-nas ikhtarahu li imamati an-nas ó ti lọ́ máa kírun fáwọn ẹ̀ wa yuqaddimuhu fi kulli shay wájú náà ni máa tí sí gbogbo nǹkan wọ́n bí man ahabbu an-nas ilayka ya Rasulullah qala hadhihi tọ́lú nífẹ̀ẹ́ sí nínú àwọn èèyàn ní ìyàwó mi Aisha àwọn obìnrin anábì ti pètò pèrò wọ́n ti dé ti obìnrin rí pé ṣe Aisha gbogbo gbà náà ni òní nǹkan gbogbo nǹkan wọ́n rí bá anábì fẹ́ràn rẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n kọ́ra Sọfíà anábì fẹ́ràn Sọfíà náà pé lọ́ba bá sọ kí ló dé a rí pé kí sì náà ní tánàbì ṣe tánàbì anábì ọmọ ṣe táwọn àlejò bá wá yàrá tọ́jà anábì ògùn síta tánàbì wá wà nílé yàrá Aisha ni máa ń gbàlejò sí kátàfùrùlà tí àwọn èèyàn bá fẹ́ bùn anábì níbi kan ní nǹkan tí wọ́n bá fẹ́ bùn ní nǹkan ẹ̀lọ́ ogun tí wọ́n bá fẹ́ bùn anábì ní nǹkan yóò ní kó gbé padà wájọ́ tó bá jẹ́ pé ọ̀dọ̀ Aisha lànàbì wà ibẹ̀ ni wọ́n gbé wa àwọn náà ti mọ̀ tẹ́ lọ́rùn tó bá ti wá yàrá Aisha àwọn akúrò àwọn jọ pé kọ́mọ bùn ní nǹkan yàrá tiwa náà wọ́n yẹ̀ kálára wọn kọ́ pa anábì sáàrin anábì ni àpá ìní ẹkún ní mọ̀ pé ní sàbòsí fún yín wọ́n tún gbé àwọn èèyàn wọ́n sún wọn pé wọ́n sọ fún pé ilé anábì nítasẹ̀ wípé anábì ilé anábì múrin náà pàwọn èèyàn láṣẹ ayò òdúkà gbogbo àti ọmọ fún àdáyà tó máa fún ẹ̀bùn tó máa fún ọ ní ká máa fún ọ ní yàrá tiwa náà táwọn ìgbésẹ̀ Ọlọ́run ilé ìgbé kalẹ̀ dáadáa sanabi ni wọ́n sọ pé tọ̀wọ́tọ̀ mẹ́mú mi báyìí wọ́n sì wá yan ìkan lára wọn tán ìgbà nábì fẹ́ràn lọ dá ọjọ́ tó ti wá yàrá rẹ̀ máa sọ wọ́n bá nábì sọ tó ti bẹ̀ wọ́n rí pé kánábì ọba àwọn èèyàn sọ wọ́n wá lọ bá ẹni tó máa pa nábì nífẹ̀ẹ́ sí yíò Fatima radiyallahu ta'ala anha ọmọ nábì òun nìkan náà ló sẹ́kù fún òun náà wá lọ bá wá ní ìnà nìsá àwọn obìnrin rẹ̀ yashtakina wọ́n pariwo kí ni tán pariwo fún ní yàrá rẹ̀ tó máa ń pọ̀ àwọn èèyàn kan ní kíní gangan anábì ní ya Fatima ilẹ̀ Fatima tuhibbini onífẹ̀ẹ́ mi nítọ̀ anábì ní ta kunti tuhibbini tó wáyé kó fẹ́ràn mi nítòótọ́ fahibbi hadhi máa nífẹ̀ẹ́ arábìnrin Aisha tó bí mo fẹ́ lọ ní pé anábì fẹ́ràn Abubakar ó fẹ́ràn wọn sọ́ábà yìí kù náà àmọ́ ló lọ́kọ̀ dáàmà rẹ̀ fún ara rẹ̀ ọlọ́run kọjọ́ sí gbogbo àwọn sọ́ábà lápapọ̀ lórí eléyìn gbogbo táwọn pariwo ẹ̀rìn lọ sóṣèlú wọn lọ sí kíní àwọn sọ́ábà hasha'um ayyamla'ahum yani ayyamla wujuhahum shay'un min hadhihi dunya kí nǹkan kún wọn lójú nítorí àwọn afẹ́ máa pàṣẹ ìfẹ́ wí ní kọ́mọ̀ jẹ́ sùn wádà sóńtì Ọlọ́run tí Abubakar bá káyélé abẹ́ tẹ́ fi ròyìn rẹ̀ tí Umaru kó ayélé abẹ́ tẹ́ fi ròyìn rẹ̀ tí Usmanu kó ayélé abẹ́ tẹ́ fi ròyìn rẹ̀ pé wọ́n fẹ́ pàṣẹ ni tí wọ́n bá lè wá bẹ́ ẹ̀ta anábì wà òní túnmọ̀ Allah àwọn tá anábì náà kọ́ tó kọ́ wọn pẹ̀lú zuhud pẹ̀lú raisa tó kọ́ wọn bí takwa pẹ̀lú bẹ̀rẹ̀ tó kọ́ wọn pẹ̀lú gbogbo nǹkan alẹ́sìn àyà ṣú àlàlúwáyà wọ́n yàtọ̀ fún mi àti yìí anábì tó anábì alárúbá ní kéfà máa yakùn nínú mọ̀rọ̀bà ẹni tọ́tọ́ ní bá ṣe rí láàrí ṣé bá ń bá wọn sọ àwárẹ̀ ṣe lóyà àwọn sọ àbáwọn ni ṣé bá bẹ́ẹ̀ ṣe ní wọ́n rí tó wáyé bẹ́ẹ̀ náà rí ṣé bá anábì náà ti wá rí nu àwọn tó wá jẹ́ ọ̀gágun tó jẹ́ ọ̀gágun tó jẹ́ number 1 number 2 number 3 ẹ̀sì yẹ wọ́n sà li ajli rajulin wahidin torí ọkùnrin kan tad'una hubbahu ẹ̀ ń pàpè mọ́ra pé fẹ̀rẹ̀ lẹ́ni wallahi kazabtu kí a bẹ̀rù Ọlọ́run
ní tẹ̀ sọ fún wa ni pé ànábì ọ̀rọ̀ àwọn èèyàn tírénì kò tírénì wọn dáadáa ọkàn yẹn lẹ́kọ̀ọ́ wọn gbọ́ yé ọkàn yẹn kọ́ wọn tẹ̀lé ọmọ tó lọ lé kéwù kan tó yà kúyà tí mu gbó tí mu tí tí mu kíní kan tó lọ gé èèyàn tó lọ gẹ́sẹ̀ èèyàn tí ń polówó ọ̀fọ̀ tí ń polówó omi tó káwọn ọmọ mẹ́ja wá ọ̀sẹ̀ kan náà ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ wá wọ́n sẹ́ni kílìpù rẹ̀ sí mi lánàá jákèmọ́ èsì rẹ̀ ń bọ̀ wá lẹ́kùn rẹ̀ inshallah ta'ala nǹkan ara fún ọ náà kí wọ́n bá ń gbé sọ́dọ̀ rẹ̀ èmi ló ń sọ̀rọ̀ sí ń bọ̀ wá bóyá o rò pé lẹ́kùlẹ̀ ọ̀rọ̀ lẹ́kùlẹ̀ jà láǹsọ̀ ó ní kápẹ́ kíní kan ọmọ ẹ̀bùn olúwa kọ́ ẹ̀bùn ìsúní èmi lọ́n bá yọ̀ náà wọ̀rí ń bọ̀ wá àwọn àkọ́kọ́ mi bẹ́ẹ̀ tó yẹ pé ìwú di àńlá àrùdà àlè ń bọ̀ mọ̀kánà ní àkímù kímù gọ́ngọ́ òsèmú kókó èmi ọmọ náà ní gbogbo wa ẹnu yìí àjọ ni ìmọ̀ ní eléyìí ọ̀rọ̀ mọ̀ ní lọ kìí sọ̀rọ̀ ìbú tó bá tún fẹ́ dọ̀rọ̀ ìbú náà nígbà tó fún gbogbo ayé pé ẹwà o tó wà ní àfáà sẹ́yìn náà máa bí gbogbo ti gbé ẹ̀wù mọ̀kàlẹ̀ báyìí ìbú mo fẹ́ bú á lu ẹnu fún ara wọn nìyí èmi lọ ń bá sọ yún ọwọ́ rí èsì rẹ̀ ń bọ̀ wá àwọn tí ẹ̀fọ́ máa ń yára àwọn tán náà jáde gan tó bẹ̀ èmi ká mi lọ bẹ̀kẹ́rì ṣáàlù so níwọ̀n bá so òun rò bóyá àbí ọ̀rọ̀ ẹ̀mọ̀sí alá ọ̀rọ̀ náà kàlí làǹsọ̀ so ọ̀rọ̀ náà kàlí ságẹ́rẹ́ sí ẹlẹ́rìí ọ̀rọ̀ pé ìwọ̀n sọ bí àbíká mẹ́lú bàndí ọ̀rọ̀ rẹ̀ lọ́rẹ̀ tàǹsọ̀ ọ̀rọ̀ ọmọ kọlọ̀ jùgbọ́ sẹ́gbẹ́ kan ọmọ káwọn yásà lásìkò parọ́ fún àtàwọn tàbí rẹ̀ àwọn olóòdó táwọn náà yíyan ẹgbẹ́ gbogbo yín kankan náà gbogbo yín èmi ni wọ́n fi ń kọ̀rọ̀ sọ ọwọ́ rí àjọwọ́ sọ̀kò tán yìí máa máa fún wọlé sí nítorí kí ni kéde kó tọ́ sí kí n fún ẹlẹ́sì àmọ́ tó ń pọ̀ ọmọ dẹ́sẹ̀ ọlọ́wọ́ bá rú ni à ń tara sùn mí wú sí fìtìnà olórí àwọn tí ń dá gbogbo ẹ̀sìn Islam ọlọ́bẹ̀rẹ̀ rẹ̀ tó jogún ẹ̀ so èmi àti àwàjọ onúkú kan lájọ wáyé ọlọ́run ti ṣe wọn lásù fi kharij Nàìjíríà na fi Nàìjíríà wà dakhil Nàìjíríà fi Ìlọrin بالضبط wà fi bẹ́ẹ̀tì èmi ni wọ́n kí náà mọ̀ kí láǹsọ́ kí ló yí ọmọ ọ̀rọ̀pọ̀rọ̀ ajá láǹsọ́ mi ọmọ sẹ bàjẹ́ kan sá náà wọ̀rí èmi ayọ́ ni agirikẹ̀ kò sẹ́ni nǹkan tó fẹ́ kí wà lọ́wọ́ sẹlẹ̀ ní Islam bọ̀ táwọn ilé ìdákẹ́ kọ́sà mọ́ bìlá ọlọ́ba alẹ́kẹ́ láwọn fúnra táwọn alájà bá sùn kankan tó ní tí ó bẹ́sẹ̀ Islam lọ ní sọ fún kò bẹ́sẹ̀ Islam lọ tó péré làwá sí láyé ẹ̀sìn náà làwá sí ọlọ́pọ̀ tẹ́ ọgbà lọ́wọ́ wọ́n mọ̀ bú wa bàbá kan sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ẹ̀ máa pariwo káàkiri pé ń bú yàn ń ṣe gbá ibi tí mo ti dákọ̀ ẹnìkan tí mo bú wá náà àwọn tẹ́ ń sọ pé ń bú ẹgbẹ́ jáde ẹ̀kọ́ ti fi jẹun jáde wọ́n ní kan náà àwọn ọmọ ìlọ níbi tó náà jẹ́ dọ́tọ̀ fún àlẹ́ gàmbàrí ó lé ẹnìkan mi kan pè wálé mi èmi dìlítì èmi kámi àbùkẹ́rì ó sì kẹta mo dìlítì rí bẹ́ẹ̀ mo ti jáde kọjọ́ mọ́ lọ tiẹ̀ tábà òun dìlítì kìíní ìní sọ dédé tí ó jẹun mi lọ ẹ ṣe ń jẹrẹ àbí wọ́n ṣe máa ṣe ẹ máa rí ẹgbàdùn rẹ̀ ó ti ká nǹkan kan mọ̀ ẹ̀bùn olúwa kọ́ ẹ̀bùn ìṣúni èmi ni ẹgbẹ́ akíìmù tóun tàkóró gbọ̀n ánú báyìí ìjọ́ tí wọ́n ti rẹ́dì dìbẹ́tì mọ́ láwọn ọmọ tó sì dédé rẹ̀ tẹ́jọ́ sí dìbẹ́tì ní àtẹ́kọ́ ṣàtánà máa bẹ́ẹ̀ na fúrọ̀ ọ̀fúrọ̀ ìyá amẹni ju amẹni àjọ sí dédé wọ́n la fàkà àwọn ẹ̀láwọ̀ yẹn tán ní 1150 àti wà 1050 11 ó ti láwà yìí yẹ́la lówà yìí so pẹ̀lú ògbọ́dọ̀ Ọlọ́run àwọn kan mẹ́ ó kọ́ àwọn àdísì kan náà wà tí mo fẹ́ yẹn nàná tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí ó yí ọ̀tọ̀ ní tí wọ́n yé tí ọ̀tọ̀ ní tí àdísì sọ ọ̀tọ̀ ní tí wọ́n tú sí wọ́n bí sẹ́yìn náà bákàrọ̀ rẹ̀ tó náà fẹ́ wọ́n bí sẹ́yìn dáṣà náà ọmọ rẹ̀ wọlé tọ̀ wọ́n bí pé fíìmà kàfántùmù nàbí aṣọ mélòó lẹ́fi sí ànábì wọ́n ní òsínbẹ̀ àlọ́wà nígbà tí wọ́n ń wẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí wòye ṣe ibú ètò àwọn àmẹ́gbà tí wọ́n ń wẹ̀ òsínbẹ̀ nígbà wọ́n ń wẹ̀ ẹ̀rọ ìlẹ̀ sọ yóò di bàbàrà fi kam kàfántùmù nàbí ń bí ọmọ rẹ̀ léèrè Aisha radiyallahu ta'ala anha aṣọ mélòó lẹ́fi sọ́nsọ́ Ọlọ́run ìṣe ń bí léèrè tó bá wà ń bẹ̀ ni kò ní máa bí léèrè kò sí ń bẹ̀ you want to hear that kò sí ń bẹ̀ wákàtí sí tí wọ́n ti ń wẹ̀ nàbí èyí ṣe tí ò sí ń bẹ̀ ẹ̀ńdó ìfún ṣíyá tí àwọn ṣíyá yàrá ìlànà wáyé ẹ̀lọ́wù page 524 àbákàtí bẹ́ẹ̀ wọlé báyìí ó sì yọ pépà náà ẹ̀dúró mẹ́rún àsọ́lé ànábì ní èmi àlè nìkan ní kí n wẹ̀ tí kí wọ́n takọ àṣẹ ànábì ni ìyẹn tó tún tá ànábì wíṣe ẹ̀tún bù ẹ̀wọ̀n bínú kọ́ọ̀lù kan ló wọlé jẹ́rẹ̀ ojú kọ́ọ̀tẹ̀ náà so lẹ́yìn ìbéèrè mi tó tún béèrè ó ní ọjọ́ òlù ní oníjọ Monday ẹ̀ẹ́sẹ̀ wá béèrè pé kò sí ń bẹ̀ kò sí lẹ́yìn jọ́ta náà bí kú ni ẹ̀ẹ́sẹ̀ fún ní ẹni tọ́rẹ̀ káṣẹ̀ wà lẹ́yìn fẹ́ tú sí fẹ́ jọ́ mọ́ rí tẹ́fẹ́ jẹ́ni tí ó fẹ́ tún àyàn náà bí ṣe ebi tó yẹ kẹ́ sọ ní pé tó ní antidote kàfántún kò sí ń bẹ̀ àti sọ pé àti jẹ́wọ́ kò sí ń bẹ̀ kò sínú àwọn tó wẹ̀ ànábì èyí ṣe tí ò sí àlí lóní kọ́mọ̀wẹ̀ tí kọ́ta àkàṣẹ́kọ́ dẹ́yìn ànábì rú ni according to Shia àti bọ́ ọpá ti mìíràn kílẹ̀lẹ́kejì tẹ́ tún wí
mo fẹ́ wo béèrè ẹlẹ́gẹ̀ẹ́ ìtàn béèrè ni. ó tún béèrè pé kí ni ọjọ́ òlélẹ̀ kí lọ́jọ́ èní ó ní òní ni Monday ẹ̀ ṣe wá béèrè pé èé ṣe ṣé kìí ṣe bóyá àárẹ̀ tó ti rẹ̀ ló ti àárẹ̀ kú nípa ọjọ́ kejì ọjọ́ Monday tí ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ kejì ló jáde láyé gbogbo sí ànágbà ọjọ́ kejì ló jáde láyé ọjọ́ Tuesday ló jáde láyé nígbà tí ìbéèrè tí wọ́n lásọ mẹ́ta ni wọ́n fi sàn ní ẹ̀sìn mi náà pẹ̀lú aṣọ mẹ́ta ìbẹ̀rù Ọlọ́run ẹ̀sìn mi náà pẹ̀lú aṣọ mẹ́ta kí ni tó tún dá wà lálẹ́ àwọn nǹkan tí ì sí anything ẹ wà á rí wọn ìdáǹdànú nàbí ìdáǹdìnú nàbí ويصوتون بفراغ هم pàtẹ́wọ́ هم pariwo fún kàtí ó sì nǹkan mẹ́. So Allahul musta'an ibi tí a bàdé lè nínú ẹni tó bá ní nǹkan kan tó fẹ́ sọ má pè direct call o pé láàrin ìṣẹ́jú márùn-ún wà ní anything tó bá fẹ́ béèrè ẹ kí n fi kún next topic next kìíní kálí fi kún so tó bá ní nọ́mbà lọ láàrin ìṣẹ́jú mẹ́ta gan-an inshallah kálí máa lọ tí o kó mi ti pẹ́ time ti lọ náà láti sọ di bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹmọ ìmọ́tẹ̀ yẹn kọ̀ bá àlàmù bá ń kàkàndé ẹgbọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.